alábòsí inú àrùn wọn pẹ́ jìnnà sí wọn bí sánmọ̀ sílẹ̀ o alára ló ń ta wọn ṣẹ mọ́ o. ìjìnlẹ̀ ó ṣe kíní lulẹ̀ gbẹ́ngbẹ́ ó ṣe kejì lulẹ̀ ó ṣe kẹta lulẹ̀ ẹ dákun ẹ má ṣe jẹ́ kó ṣe kẹrin ẹgbẹ́ kínní yìí wá ìwọ ló kàn ìwọ ìjìnlẹ̀ ìwọ ló kàn wọ́n ti gbé kínní yìí dé ìwọ ló kàn ẹgbẹ́ kínní yìí wá ìjìnlẹ̀ ló kàn wọ́n ti gúdé fún ẹ yes ìwọ ló kàn ìwọ lẹ̀sìn yẹn kàn ṣé bó ń lérí fún gbogbo wa ní ẹ̀yin mídíà ẹ má ṣẹ̀sìn tàbí ṣẹ̀sìn sìn there is power in the tongue. Welcome back to part 2 of àwọn òsínwín méjì táìtù eré ni ìjà àwọn òsínwín méjì láàrin tó yẹ kó rí bẹ́ẹ̀ àti boyfriend ẹ̀ Ìjìnlẹ̀ Marcus. Ìjìnlẹ̀ ó ti ṣí ìgbà tó o ti dé ló ti ṣí ó ṣí gan ni ayé ní Ìjìnlẹ̀ is a gentleman èmi náà wò pé gentleman ni àmọ́ ò gentle wọ́n bá tìjìnlẹ̀ wọ́n bá ti ẹ̀jẹ̀ tó yẹ kó ibẹ̀ kò dáa ọ̀dẹ̀ wàá rún ayé Ìjìnlẹ̀ mọ́gi kí ni Ìjìnlẹ̀ ṣe fún tẹ̀fi wá rún tiẹ̀ bàjẹ́ báyìí má ṣe o ẹ̀jẹ̀ listen attentively I'm gonna play Ìjìnlẹ̀ ti lọ sẹ́wọ̀n ọ̀rọ̀ yìí pọ̀ ọ̀rọ̀ yẹn pọ̀ kò ṣe máa gbọ́ létí ẹ burú ẹ burú ó yá Ìjìnlẹ̀ sọ̀rọ̀ sókè ní tiẹ̀ wọ́n gang fight wọ́n pawọ́pọ̀ bàtàyé Ìjìnlẹ̀ jẹ́ ó yá sọ̀rọ̀. ẹ bá rántí èmi ni mo pè ń gbà yẹn jẹ́ pé ó fẹ́ dìjà tí mo lọ pé kò ní charisma ọ̀rọ̀ àgbà tó bá ṣe láàárọ̀ bá ṣe lálẹ́ the guy is a snitch kẹ̀ snitch lọ́hùn eléyìí pọ̀ ẹ̀yin tẹ́wàá mọ̀ túmọ̀ snitch wàláì bàbá yóò gbádùn kí ni Ìjìnlẹ̀ ṣe fún ẹ Ìjìnlẹ̀ ti gba girlfriend wàláì Ìjìnlẹ̀ ti gba girlfriend ẹ yá sọ̀rọ̀. mi ò gbàdúrà nǹkan burúkú fún tọ́kì ibi tó wà yẹn ó yẹ kó máa jẹ kebab tí tá máa fi bẹ̀rẹ̀ Yorùbá nation yìí. ọ̀rọ̀ yìí pọ̀ kebab. ọ̀sẹ̀ ìmà tó ti dé mi ò lè parọ́ fún yín ìmà tó ti dé ló ti dáwọ́ rú lórí ẹ̀ ti pa gbogbo kìíní yìí jẹ́. kò dáa o ṣé Ìjìnlẹ̀ wá jẹ́bi kan fọ́ yóò rọ̀ búkú onímọ̀ àyè sọ mi láì báyìí kí n bínú sí ẹ o ṣé Ìjìnlẹ̀ jẹ́bi kan fọ́ fọ́jọ́ ni wọn lò dáwọ́ rú kan fọ́ Ìjìnlẹ̀ snitch kan fọ́ fọ́jọ́ ó yà sọ̀rọ̀ jàre tiẹ̀. wọ́n ti ní wọ́n tẹ̀ tó lè ti sí Ìjìnlẹ̀. wọ́n bí ìyá èrè wọ́n máa ti sí ẹ̀kẹ́. ọ̀rẹ́ mi mo wà lẹ́yìn ẹ. tí wọ́n pè wọlé yẹn. mo wà lẹ́yìn ẹ. ìwọ gbẹ́nu sọ̀rọ̀ olórí burúkú tó sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ sójà kó rí bẹ̀ gbé orí burúkú ẹ̀ sọ kó rí burúkú lọ jẹ́ káwọn èèyàn gidi sọ̀rọ̀. wọ́n lè bọ̀ sọ ọmọ dá sínú ọ̀rọ̀ ká ló mọ orúkọ wèrè yìí ò relevant nínú ayé ẹni tó bá ti mọ orúkọ ẹ bá mi send orúkọ àbí picture ẹ̀ come on gbẹ́nu ẹ̀ sàn wo relevant nínú ayé àlòmọ́gbà ni wọ́n máa lò ẹ́ mọ́ gbà ni wọ́n ò lè ṣoríire nínú ayé jẹ́ kí tó yẹ kó rí bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi àtẹnìkejì kó sọ̀rọ̀ alábòsí ni wọ́n alábòsí á ní ẹ́ ṣe ìgbà tí Ìjìnlẹ̀ dé ń jọ̀wọ́ ṣe bí wọ́n náà kí Ìjìnlẹ̀ àbóòkì olórí ibú ni ọ́ ṣèrè ibú gbẹ̀yìn ayé rẹ̀ ni jẹ́ kí má yà wèrè o jẹ́ kí ṣe yẹ kó rí bẹ́ẹ̀ kí má yẹn sọ̀rọ̀ o àwọn tá a fẹ́ gbọ́rọ̀ ẹnu wọn nìyẹn èwo lórí burúkú aláàrú tẹ wá ní kájẹ́ ṣe òun pa ẹni tó lẹ́rù kọ́ kí ni kó ṣe sọ̀rọ̀ jàre máa dáadáa ó dàbí pé wà á ti Ìjìnlẹ̀ ti jọ pàdé lọ́tẹ́ẹ̀lì rí Ìjìnlẹ̀ ti ń rí ìyàwó ẹ̀ rí ṣé yẹ kó rí ọ̀rẹ́ mi mo sọ fún ẹ I don't know why I just love you má ṣe o sọ̀rọ̀. jẹ́ kọ́wọ́ èèyàn sọ̀rọ̀ máa ń yí ìmọ̀ rántí. ìjọ tí mò ń sọ̀rọ̀ ọjọ́ yẹn mọ̀ pé bàbá wọn ni wọ́n ní ọ̀rọ̀ àgbà ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni ẹni tá ń lọ pè lẹ́yìn oní kò ní yẹ ta lẹ́ ń pè lẹ́yìn ṣé Dúpẹ́ Dútìrì kọ́ lẹ́ lọ́ pè lẹ́yìn ṣó yẹ kó rí bí ọ̀rọ̀ yìí pọ̀ ọ̀rẹ́ mi ti yarí o ṣé yẹ kó rí bí ọ̀rọ̀ yìí pọ̀ ó tiẹ̀ wá ti ju mọ̀mọ́ ṣé mo sọ pé wọ́n lè gbé ẹrú kọlu mọ̀mọ́ ni Ìjìnlẹ̀ wọn náà ò snitch ni ẹ kí ló tó lọ́pọ̀ ṣó yẹ kó tó lọ́pọ̀ mọ̀mọ́ lẹ́yìn ọkùnrin túlétúlé ni wọn náà tújọ kan fọ́jọ as e dey sweet them as e dey sweet me e dey pain them as e dey pain them ọmọ yìí dey sweet ìṣọ́ọ̀kù ẹ bá ń gbọ́ ìṣọ́ọ̀kù ọ̀la ìṣọ́ọ̀kù.
o ṣe ọ̀rẹ́ mi o ṣe wọ́n kéré. òun ni mídíà tí everybody ń rí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ní màtá. ìdè wine god ṣó yẹ kó rí bẹ́ẹ̀ òun ni mídíà tí everybody ń rí ṣó yẹ kó bẹ̀rẹ̀ ti ba ayé ẹ̀jẹ̀ ìjìnlẹ̀ ti dé ṣó yẹ kó bẹ̀rẹ̀ sí ní 5 washing 6 washing 1 washing ọ̀làdé wine Elédùmarè ṣó yẹ kó rí bẹ́ẹ̀ aláàrọ̀ wine ẹni o 1500 washing ó padà di 6 washing aláìmọ̀ sọ fún ẹ òní aláwọ̀ lílọ aláwọ̀ màálù aláwọ̀ kíní kan àwọn mi yóò pọ̀ ju tẹ̀gbẹ́ lọ tó yẹ kó rí bẹ́ẹ̀ yìí ti rí wọ́n ti tì ẹ́ lù mí ó ti ṣorí burúkú mi sọ fún ẹ àbí mi sọ fún ẹ kó mo padà ṣorí burúkú ó ti ṣorí burúkú ṣọlá ṣèrè tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn tó yẹ kó rí bẹ́ẹ̀ eléri ibú tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn mo fọlọ́run búra fún ẹ olú máa pa ẹ aláì set up ni ó fẹ́ gbọ́ àbó gbọ́ wèrè obìnrin tó ń sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ yẹn ó máa bá tiẹ̀ jẹ́ gbẹ̀yìn ni ọlọ́run ẹ má rẹ́rìn làkúrẹ́tà èèyàn wá rẹ́rìn ẹ má rẹ́rìn ọ̀rọ̀ táwọn tá à ń sọ ìpè ọlọ́run èèyàn yẹ burú o ọ̀rọ̀ ẹ̀rín kọ́ lélẹ̀ táwọn sọ ṣé yẹ kó rí bẹ́ẹ̀ tí ẹ máa tẹ̀ use and dump wọ́n ti use ẹ̀ wọ́n ti dump ẹ̀ kò sí tó fẹ́ ṣe sí i ó yá ẹ bá yẹ ìjìnlẹ̀ jẹ́ kí ọkọ̀ mọ́ta máa sọ náà gọ́ọ̀ sọ̀n. tá a ṣe occupation tá a ṣe reclaim ta ló gbé ta ló. olórí ibú ní occupation abẹ́ ẹ̀ ń ṣi èrè ní occupation wo lẹ ṣe ìbúlẹ̀ ti ṣọ́kù àwọn wèrè somebody ìbúlẹ̀ ti ṣe occupation àwọn onírọ̀ irú òfò ló máa bá ti ń jẹ́ yá sọ̀rọ̀. ọjọ́ 24 hours ṣé kò rí bẹ́ẹ̀ kọ́ ni. so ìjìnlẹ̀ tó dé tó kàn sọ̀rọ̀ kwẹ́kwẹ́ ẹ mọ̀ níjọ́ yẹn mo bínú sí tí mo sọ pé kò ní charisma. ọ̀rọ̀ kwẹ́kwẹ́. ọkùnrin tó dàbí sinẹ́sẹ̀ mọ̀ pé ọkùnrin jàkújà ọkùnrin tó ń dà nǹkan rú tó ń tẹjọ́ káàkiri dáná ti máa. so torí ẹ̀ yíyá òṣèlú ìjìnlẹ̀ tí ẹ ti yẹ. tí wọ́n ní kó lọ jẹ̀wà ẹ̀ ṣáwọn yẹn ṣe wọ́n jẹ̀bi ń sìn. jẹ̀bi o. káwọn bá bíjì. jẹ̀bi náà káwọn bá bíjì ẹ̀ ọkùnrin tó bá lè dúró déédéé ọkùnrin tó bá lè dúró tẹnu bọlẹ̀ bí wèrè bí asínwéka. bí wèrè báwo kí ni ìjìnlẹ̀ ṣe fún máa yìí ẹ máa bẹ máa yẹ ṣe òfèsì kí ni ìjìnlẹ̀ ó tẹnu bọlẹ̀ bí wèrè ìjìnlẹ̀ ó ti ṣí i ó dé ta ìdè wọ́n ní wọ́n ń sọ tiwa ẹjẹ́ á sọ sí wọn wọ́n máa ń sọ tiwa ẹjẹ́ á sọ tiwọn ọ̀rọ̀ máa ń bọ̀rọ̀ bọ̀ ó gbọ́ bí mo ṣe ń wí ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eégún aláré ìjìnlẹ̀ ó dé ta ìdè wọ́n sáré kó sí ẹ lórí tẹ́tẹ́lẹ̀ mo fojú pé máa yẹ responsible man ni wàláì ìjìnlẹ̀ ó responsible kankan ọlọ́run bá ẹni tó kọ́ níkà tó ṣèkà ìkà ló ń fúnra rẹ̀ gbogbo ẹ̀dá tó máa ti kọ́ pé lọ bú lágbájá tó bá ti lọ bú onítàn òun náà mí ní onítàn tẹ́lẹ̀ ni ó dá láti ilẹ̀ tẹ́lẹ̀ wo bíyàn kan wá sọ̀dọ̀ ẹ bá sọ̀rọ̀ mi láburú ó sì ń bọ̀ wá sọ̀dọ̀ mi wá sọ tìyẹ láì dáa ìjìnlẹ̀ ó dàbí kókò yí ẹ wọ́n wá sọ̀dọ̀ ẹ wọ́n sọ̀rọ̀ Sunday Ìgbòho láburú wọ́n ti wá sọ̀dọ̀ wa wọ́n sọ tìyẹ láì dáa tálàbà pòṣe sí bí ó bá ṣe lóṣì ìjìnlẹ̀ ò ń ṣòṣì bí iṣẹ́ sórí nísìn à ń sọ fún ẹwà tó dé kò má bú bàbá Akíntóyè kò má bú Sunday Ìgbòho ó bẹ̀rẹ̀ sí ní bú wọn ó ní wọ́n máa ṣe ẹ̀sìn ni ẹ̀sìn tó fi wọ́n ṣe lórí pílátífọ̀mù ti ẹnìkan ni o lórí péèjì ẹnìkan ni ìjìnlẹ̀ wà láìsìn àgbáyé lè lè pọ̀ ìjìnlẹ̀ ẹ̀sìn àgbáyé ló ń ṣe yìí àìsìn yìí pọ̀ ó pọ̀ má yìí torí Ọlọ́run ó dá fẹ́ sọ̀rọ̀. káàkiri kò ń ṣọkùnrin o so láwọn eléyìí. kò ń ṣọkùnrin báwo. aláṣẹ ni kí mọ́mì wa màmá mú wa kó padà sórí mídíà yìí. mo náà máa ń gbẹ́ra ga pálásẹ̀ mọ́mì wa mú of Africa kó padà sórí mídíà ṣó yẹ kó rí ibẹ̀ ó máa ń gbére ẹ̀gá òbí yù ta ni ẹ́ kó ṣì síwájú ó yá pẹ̀lẹ́ má bínú bá mi kó fún jílẹ̀ kó fún dáadáa àló ti bú Sunday Ìgbòho ó bú bàbá Akíntóyè ọmọdé ẹ̀ búrò kò ní ó bojú wẹ̀yìn ó kò bí òòjọ́ lójúwèrè máa ń pa ni olúwẹ̀rẹ̀ ò pa lóòjọ́ ìjìnlẹ̀ ṣe ẹ̀sìn ọlọ́run àtijọ́ ló ń ṣe mò ń bọ̀ ọlọ́run sìn aláìfáìtà jẹ̀tì ló ń lò ìjìnlẹ̀ see your life ṣó yẹ kó bẹ̀ kó fún wọn bí kú ó yá. àfẹ́ ìjìnlẹ̀ pé kó máa tún sọ ìwé mídíà olóṣèlú ṣó yẹ kó rí bẹ̀.
ṣé yẹ kó ibẹ̀ olóṣì ni ẹ̀rí wo ló wá rí lábẹ́lẹ̀ wà láàrin àbò sí lórí ọ̀rẹ́ mi ṣe yẹ kó ibẹ̀ wọ́n ní wọn fẹ́ jìnlẹ̀ ọ̀rẹ́ mi ṣe yẹ kó ibẹ̀ ní no wà láàrin ṣe yẹ kó ibẹ̀ ò ní gbádùn alábòsí òfò fẹ́ jìnlẹ̀ ṣe yẹ kó ibẹ̀ la fẹ́ ẹ ti là á mọ́lẹ̀ ó dẹ̀ wá dé ìjìnlẹ̀ olóṣì ni wọn náà ṣó lọ ṣe wọn ní ṣó lọ ṣe ògùn níbi tó lọ ni ó dẹ̀ wá dé ó dẹ̀ wá kó gbogbo àlàáfíà tó yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo àlàáfíà platform tó yẹ kó rí bẹ́ẹ̀ wá kó gbẹ̀ lọ eléyìí ibú ni ìwọ náà wo òṣàjẹ́ pé méjì obìnrin ò dénú òbí aṣọ yẹ kó bẹ́ẹ̀ máa wẹ̀ ẹ́ nìyàn àbó ti wẹ̀ mọ̀mọ́ ti dárin yín rú sí mọ̀mọ́ ìjà lọ ẹgbẹ́jà lọ wọ́n ní Yorùbá nation ẹgbẹ́jà lọ wọ́n ní platform ẹtún gbẹ́jà lọ sórí mídíà aláwọ̀ ti red sọ̀rọ̀. a ní wọ wèrè yẹn wèrè obìnrin tó wà láàrin wọn yẹn gbẹnu ẹ̀dá kẹ má sọ̀rọ̀ lórí ibú nìyẹn tí ẹ máa yẹ ni má sọ̀rọ̀ ntì ayé ẹ ti ta àfẹ́ gbọ́rọ̀ ẹ̀kan sọ̀rọ̀ lábẹ́lábẹ́ ó interrupt ó gbèrè síwájú jà ó yá sọ̀rọ̀ ẹ̀yìn èèyàn gidi ẹ̀ sọ̀rọ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọ̀rẹ́ mi àtàtà ó mọ̀ pé mo love ẹ̀ mi ní bẹ́ẹ̀ jàjà díjú báyìí if you enter me I go enter you if you syllable me I go syllable you ṣó yẹ kó rí bẹ́ẹ̀ if you come for me I go come for you máa ń rún ẹ àmọ́ mi ò ní di ojú méjèèjì báyìí jà tó mo máa ń mú ọ̀rọ̀ dání ìjọ tó ti respect mi o respect mi tí mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí show tó lè gbé show wálẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ wàá máa jẹ àǹfààní ọjọ́ yẹn lọ́wọ́ mi títí láéláéláéláé tí wọ́n fẹ́ bú ẹ ní èébú kan wọ́n máa ṣẹ́nu kù fún ẹ that is me mo kàn I don't know what I just like you mo lè sọ fún ẹ àmọ́ Yorùbá ti sọ̀rọ̀ tán o wọ́n ní ìfẹ́ àníjù ló ń bá ìwọ lọ ń ṣe mí wá ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ó máa sweet gan ó máa long gan o eléyà wọ part 1 to 1 million ẹ kọ fún ẹ dábò jinlẹ̀ gang fight lórí ẹ bá ẹ ń ṣí èrè ní jinlẹ̀ ó kàn lọ́kàn dé fẹ́ wá ṣe bí olórí burúkú fẹ́ wá rán ọ̀rẹ́ mi mọ́lé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ nìṣó ńlẹ̀ máa tẹ̀lé àjọmọ́ lọ́nà jinlẹ̀ ni ìjìnlẹ̀ bá máa dúró ó ṣí ní ìjìnlẹ̀ tó bá dúró tí ẹ máa ta sọ̀rọ̀. ẹsẹ̀ òsì méjì bá wò ó ìjìnlẹ̀ lẹ́sẹ̀ òsì méjì. ìgbà tí ò sí ilé gbogbo lọ́dún tó ń tẹ̀sẹ̀ ṣé kò tó lọ́dún ìṣẹ́ ni gbogbo lọ́dún tó ń tẹ̀sẹ̀. ṣe gbọ́ ìjìnlẹ̀ ọlẹ́lẹ́sẹ̀ gbé kókó ni wọlé ni ẹ́ wọ́n nígbà tó ò sí nílé gbogbo ẹ túbà ó túṣẹ ṣe bọ́n sọ pé Sunday Igboho fẹ́ kó dé bí wọ́n bá lọ lógún ọdún ìjọ kan ló tọmọ àbá òkò tó rò kí n pẹ́ já rédèrèdè ló máa ń gbẹ̀yìn eré òṣùpá táwọn ọmọdé bá ṣe eré òṣùpá tán wọ́n padà fẹsẹ̀ sí jàkújàkú ni ṣó tán Sunday Igboho ló fẹ́ kó dé Sunday Akíntọ́lù bàbá Akíntọ́lù ló fẹ́ kó dé ṣe wọ́n sọ pé wọ́n sọ ń sìn àwọn òun wá ń sí ẹ mọ́ òun nísìn bí kú ilé ò pani tó dé ò lè pani ara ayé ẹ gbọ́ bí kú ilé ò pani tó dé ò lè pani ara ayé ẹ gbọ́ ìjìnlẹ̀ àwọn tó ń bá ẹ jẹ àwọn tó ń bá ẹ mu àwọn gan lọ́ọ̀tá ẹni ọmọ aráyé kan pa ó yá wọ́n ní má máa gbára lé wọn ọmọ aráyé má máa gbára lé wọn ìjìnlẹ̀ tí ẹ padà yẹ ṣé tán ó dé òun ṣe bí olóṣì òun bú everybody sọ fún ẹ pé tí ẹ máa padà yẹ ni ẹ máa ṣẹ̀sìn ni ta ló ń ṣẹ̀sìn sìn wàhálà ẹ̀sìn worldwide ló ń ṣe ìjìnlẹ̀ wàhálà ẹ̀sìn internationally òun ló ń ṣe ẹ̀sìn internationally ẹ̀sìn òun ló ń ṣe sọ̀rọ̀. everything was only kò sí problem àná nígbà tó dé genocide ní orí pé nígbà tó dé tó lè bí ló dé. ó yẹ kó ibẹ̀ ẹ̀wọ̀n tó lè bí ló gbédé bá wéé bí aláṣẹ yẹ kó ibẹ̀ olóṣì ni ẹ kò sí ẹni tó lè bú ọ̀rọ̀ yẹn pọ̀ ṣó yẹ kó ibẹ̀ ọ̀rọ̀ yẹn pọ̀ wá tẹ̀sẹ̀ ṣàánú àwọn ṣàánú ìyàwó òjìnlẹ̀ ẹ̀wọ̀n tó lọ ebi ló gbédé kó máa jẹ ṣìbáàbù kìbáàbù àbí ṣìbáàbù kìbáàbù ni wọ́n ní kó máa jẹ kìbáàbù lọ́nlọ́n ṣó yẹ kó bẹ̀ ebú yìí pọ̀ máa ṣe àánú ìjìnlẹ̀ dẹ̀ ṣe mí ìjìnlẹ̀ onírùngbọ̀n bíi búrọ́ọ̀ṣì bàbá aláàgó. ẹ bá wo
skip o. no kò tí ì ṣe bí tẹ bá rí àwọn ẹ̀wọ̀n ẹ wo ìyàwó DSS ìmọ̀ tó náà dé ẹ̀rọ pé jàkújàkú ló ṣe ẹlẹ́wọ̀n lòun náà ìmọ̀ tó dé ẹlẹ́wọ̀n wọn máa behave láti ẹlẹ́wọ̀n so ó ní counseling kọ́ reformat brain orí ẹ̀ ìyàrá asọ́kùnrin kò yẹ kó máa ṣe jàkújàkú bẹ́ẹ̀ yẹn kò yẹ kó reformat brain orí ẹ̀. ló jẹ́ kó tún wọn máa. Kódà this is why tí mi ò lè join yín wàláì this is most of the reasons tí mi ò lè join yín mọ̀ ọ̀kan lè yàn kí n sọ mọ̀ pé èébú kan lè yàn kí fi ń búyàn àní Yorùbá ọmọ ọkọ Yorùbá tí wọ́n bí dáadáa tí ìyá gidi bí tí bàbá gidi bí tí wọ́n bí ní ọgbọ́n tí wọ́n gbọ́dọ̀ sóde ìmọ̀ràn kò kí ń di ojú méjì báyìí báyàn jà. You see, this is one of the reasons. Let me tell you, tí mi ti lè bá yín ṣe. But mọ̀ ọ̀kan lè yàn kí n sọ. Jokes apart, ìjìnlẹ̀ ẹlẹ́wọ̀n. Bọ́dà wa ìjìnlẹ̀, dádì mi ìjìnlẹ̀, ó ti di ìjìnlẹ̀ ẹlẹ́wọ̀n lénìí. Wá sọ pé nínú kíní yẹn inú èpè platform yín. Tẹ́lẹ̀ kan wá ti ṣẹ̀ báyìí, kò sí ọ̀rọ̀ tẹ́ lè sọ. Ẹ bàjẹ́ ọ̀rọ̀ sísọ. Tó dẹ̀ ń ba gbogbo yín jẹ́ náà ni tó ìyá yín tẹ̀tẹ̀lé náà. Dúpọ̀ onídọ̀tí náà kò sọ̀rọ̀ kan tóun náà lè sọ. Tàbá ní bipolar ń ṣe òun ṣé dementia ń ṣe yín náà ni. Ṣé gbogbo yín ni mental health yín ò dáa ni. Ṣé gbogbo yín lẹ̀ lálàáfíà ni. Ṣé gbogbo yín ló rẹ̀ ni. What? I'm telling you ẹ bàjẹ́ ọ̀rọ̀ sísọ o. Pẹ̀lẹ́ ìjìnlẹ̀ pẹ̀lẹ́ tiẹ̀ ó ti bú Sunday Igboho ó ti tìgìbò Elédùmarè lójú. Ó ti fi gígún ojú olóore ó ti bú Àdìsá ó fi gígójú olóore ni mo ń pọ̀wọ́ Ọlọ́run kò yá lógún ọdún kọ́kọ́kọ́ báyìí lọ́lọ́run ti sìn ló ń jà ìjìnlẹ̀ ṣọ́pà àti you dey pain you ìjìnlẹ̀ mo ṣọ́pù wà ti ní wọ́n kọ́ lọ ṣẹ́ kí BP àti high àti you dey pain you you dey sweet us àti you dey pain you ìjìnlẹ̀ you dey sára wèrè. Àyọ̀ kan máa ń wò hàn bẹ́ẹ̀ tó fẹ́ dùn yàn jẹ́ tó bá dé ní ìdílé. Èmi mọ̀ kan tí mo ti mọ̀ pé tó ti sọ ẹ̀mí lọ́wọ́ tó ti gbà. Ìjìnlẹ̀ ṣe gbọ́ tó o bá fẹ́ kí tiẹ̀ ta pátápátá lórí íńtánẹ́ẹ̀tì tí o fẹ́ kí tiẹ̀ bàjẹ́ pátápátá ìjìnlẹ̀ àwọn kọ́sítọ́mà ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àwọn kékeré sìkà iná sìkà love like tó o gbà lọ́wọ́ tó yẹ kó rí bẹ́ẹ̀ the best nígbà ètò lọ́dá wọn padà títí ò bá fẹ́ ta mọ́ṣọ́ yẹ kó rí bẹ́ẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n tó sọ ó ní òun ní àwọn ọ̀rọ̀ tó ti sọ fóun tó wà lọ́wọ́ òun ó dẹ̀ bó ṣe yẹ kó rí bẹ́ẹ̀ olójú tì wàhálà abẹ́gbẹ́ ògbẹ́ jáde Ọlọ́run ọba ìjìnlẹ̀ tí àwa wà ń bí wàhálà Ọlọ́run ọba tí ẹ bá padà wá yẹ mọ́ṣọ́ yẹ kó rí bẹ́ẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n tó sọ ń sìn ó ní òun ní àwọn ọ̀rọ̀ tó ti sọ àwọn àṣírí tó ti sọ ìdẹ̀ ṣọ́ọ̀pù máa òní ní ẹ̀yìn dáadáa wàá ti sọ kótókótó rádaràda àwọn ilé ìdẹ̀ máa ń rìkọ́ọ̀dù èèyàn ni that is why when I speak with anybody mi ní bẹ́ẹ̀ ṣe kí anybody ṣọlá yẹ ìjìnlẹ̀ go on son tó bá fẹ́ kí tiẹ̀ ta sọ fáwọn màmá tíká kékeré síkà ńlá síkà ní kọ́ máa sọ́dọ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ padà tàbí kó pa kámẹ́rà ẹ̀ kó má wulẹ̀ ṣe ṣòmọ̀ if not tí a yẹ mo ṣe yẹ kó rí bẹ́ẹ̀ lọ́wọ́ o ṣóyẹ ọ̀rẹ́ mi àtàtà mo nínú ọlára mọ́n ọmọ tó ń cash out ọmọ tó ń flenjọ ọmọ tó ń ṣe síkàsíkà love like jẹ́jẹ́jẹ́ ìwọ kan wá ní ìjìnlẹ̀ ó ṣe gbọ̀n bíi búrọ́ọ̀ṣì bàbá aláàgó ó ṣe gbọ̀n bíi búrọ́ọ̀ṣì tó fi ń ya wíìgì ó káwọn àwọn mùmú kọ́sítọ́mù ọ̀rẹ́ mi ó fẹ́ kó wọn lọ níṣólẹ̀ fi ẹ kó ibẹ̀ àdé your back ìdílé a máa ń ẹ̀ tí ẹ máa sọ̀rọ̀ tó yẹ kó rí. ẹ mọ̀ pé tọ́kì búrẹ́dì náà ń jẹ jù tí búrẹ́dì bá dẹ̀ ti pọ̀ jù ó máa ń di ọpọlọ orí èèyàn tí búrẹ́dì bá ti pọ̀ jù àti kebab tó bá ti pọ̀ jù orí èèyàn wọ́n máa ń di brain orí èèyàn so problem tó wà ń bẹ̀rẹ̀ so in order to make this thing go smoothly màmá láti láti jókòó ní ti ẹja ṣe international. ẹ̀yin ní máa gbé mi kọlu mọ̀mọ́ onímọ̀mọ́
thousands media wọ́n ṣe tí wọ́n rí ṣe wọ́n rógun ẹ̀ṣẹ̀. ṣé yẹ kó ibẹ̀ I promise you today o máa kọlu mọ̀mọ́ wá kọlu mọ̀mọ́ o ní kọlu kẹ̀ ó ti use ó ti dump ẹ̀ ṣé yẹ kó ibẹ̀ jẹ́ kí n ṣàlàyé fún ẹ ohun tí wọ́n fẹ́ lọ Sunday Adéyẹmọ Ìgbòho ṣà fún òná lù ẹ̀ fún yẹn jokes apart ohun tí wọ́n fẹ́ lo Àdìsá ọmọ Adéyẹmọ fún tó dìjà tó di bóòlù ọ̀yá mi ò ní wọ́n lù ẹ̀ fún yẹn mọ̀mọ́ is a politician. A politician will always be a politician. She just need a gullible person to máa lò. Ó ti wo Àdìsá ó kàwé, ó fẹ́ lọ máa Adéyẹmọ láti fi rúgbó. Sunday Igboho pé mo máa kọ́lá. Ọmọdé pé ó ti dájú tó ti kọ́lá. Ó jàre ní Sunday Igboho kò kàwé ó ka ọgbọ́n orí. Ó ní mo ka ọgbọ́n orí mi, gbèmí náà ó kàwé o. Mo ka ọgbọ́n orí mi. Àdìsá mo kọ́ ọgbọ́n orí mi bèmí náà ò kàwé o ìwé ọ̀tọ̀ ọgbọ́n orí màá ló jẹ́ bàbá ìwé yàtọ̀ ọgbọ́n orí màá ló jẹ́ bàbá mo kọ́ ọgbọ́n orí mi mo kọ́ ọgbọ́n orí mi bèmí náà ò kàwé o ìyá ń wá gullible person tó máa lò ìyá has finished her assignment with you. You see, she already diverted to Ijile Kakos, Ijile Makos, Ijile Magot page. You see, to ban show 1 washing, 2 washing, 10 washing, 5 washing. Ijile 500 washing, 300 washing, 700 washing, Guinea corn washing. Yes! Because we are gullible and ignorance is not an excuse. Ẹ bá mi thumb up tẹ́ bá like nǹkan tí mo ń sọ yìí o tẹ́ bá like ẹ lè thumb down o tẹ́ bá like ẹ bá mi thumb up. Àwọn ẹ bá gbọ́ ìjà òsínwín méjì mọ̀mọ́ ìjà lọ òmìnira 2022 according to the time. Mo kí ẹ̀yin ìyá mi mo kí ẹ̀yin bàbá mi tẹ́ ń wò mí o ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa Yorùbáwùyí òmìnira 2022. According to the time nílé ni yo ó yá kó fún jìlẹ̀ ẹ̀rọ fún ṣé yẹ kó rí bẹ́ẹ̀ Àdìsá jàre ni ìwọ ò jàre wá kọ́dà kọlù ìyá kò tí bóyá fẹ́ ṣe because wọ́n ṣe mẹ́yẹ bọ̀ lápò fún ẹ ni àánú ẹ̀ ṣe mí o ṣé yẹ kó rí bẹ́ẹ̀ àánú ẹ̀ ṣe mí àwọn èèyàn ò ṣàánú ẹ̀ lórí comment section àwọn èèyàn ò lè ṣàánú ẹ̀ ó mà ṣe o sọ̀rọ̀. Ìyá yín ẹ̀yin kékeré yìí ìyá yín ẹ̀yin pàṣípàrọ̀ bọ̀. Gbogbo yín ẹ̀wọ̀ 1000. Wọ́n lè wá 1000 ọ̀rẹ́ mi. Wọ́n lè wá 1000 ọ̀tọ̀ ní fẹ́ kú. Ẹ máa gbọ́ àǹtí mi ṣe kò ní bẹ́ẹ̀ máa ti wo TV. Ṣẹ́rí máì aláì ó yẹ kán bá jìnlẹ̀ bèèrè lọ máì pé kí ló wà láàrin wọn máì ó ṣe àrùn ti jìnlẹ̀ tó fẹ́ pa ìjìnlẹ̀ ni máì tó fẹ́ pa ìjìnlẹ̀ kí ni ìjìnlẹ̀ ṣe fún ẹ wọ́n ní gbogbo ẹgbẹ́ ṣe tó ìjìnlẹ̀ ó lè wọ 1000 kò dáa ìjìnlẹ̀ náà dẹ̀ ń try díẹ̀ ó yà sọ. Ó túbà o ìjìnlẹ̀. Ẹ̀wọ̀n ebi báwo tí ọkọ ilẹ̀ ó ti ń sí èrè o èwo ti ṣe èwo lẹ̀wọ̀n. Ìyàwó DSS ìmọ̀ tó náà dé ẹrù pé jákujàku ló ṣe ẹlẹ́wọ̀n lòun náà ìmọ̀ tó dé. Àǹtí mi ṣe kò dìbò ìmọ̀ tó wo TV wá wá ìjọba fi pẹ́ lẹ́wọ̀n tó wá ṣe ìtàgé. Nígbà tí wo TV wá kílé tí wọ́n fi pẹ́ lẹ́wọ̀n má yẹ ń sọ̀rọ̀ ju ọ̀rọ̀ yín pọ̀ kódà ọkùnrin rẹ̀ ní ẹ ṣàfẹ́ bá ti jìnlẹ̀ jẹ́ wọ́n ní kí n má dá sí ìjìnlẹ̀ pẹ̀lẹ́ àánú ìjìnlẹ̀ dẹ̀ ń ṣe mí mà ṣe o
ìjìnlẹ̀ ìfẹ́ o ìjìnlẹ̀ padà ta ó padà yẹ ìjìnlẹ̀. àfa ṣe program lánàá 800. yes ìjìnlẹ̀ mélòó ló ní. olórí ibú àfà ìwọ náà sọ̀rọ̀ lábẹ́lẹ̀ mo ń gbọ́rùn ẹ̀ olóṣì ní gbogbo yín ẹ̀yin ọmọ fúlàní ó ṣàwọn wáìnì ṣe yẹ kó rí bẹ̀ sí ìjìnlẹ̀ ó yá ìjìnlẹ̀ agbárí ìjìnlẹ̀ kó ṣe wá rí bẹ́ẹ̀ ìjìnlẹ̀ ó ti gun kíkókè kọjá ewé ó ti bú ẹ̀ tó yẹ kó bú ó ti bú Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà Àdìsá ọmọ Aládìkún ó ti bú bàbá Akíntóyè ó gbọ́ kòkò òjòdó minú àgbàdà nù wọ́n sọ̀rọ̀ èèyàn fún ẹ tó pé wọ́gùn rẹ ni re bí ẹ bọ́ síta pẹ̀tà àwọn kan sọ pé bí yọ̀ǹda dù rẹ̀ sí ló wà èmi ò lè sọ ó lè jó òótọ́ o àwọn kan ní bí yọ̀ǹda dù rẹ̀ sí ní wọ́n ní bóyá wọ́n sọ fún ẹ pé tó bá ti jáde o tó bá ti ṣiṣẹ́ owó tó fi gbẹ́ kalẹ̀ o wàá ṣe báyìí o yéé ìjìnlẹ̀ ṣé lóòótọ́ ni èmi ò mọ̀ o àwọn èèyàn ṣà sọ bẹ́ẹ̀ ni o èmi kọ́ ni mo sọ o ẹgbẹ́nu mi dákẹ́. máa ṣe jákujàku bẹ́ẹ̀ yẹn ó yẹ kó ní fọ́ọ̀mù àti pé ó yẹ. ebi báwo aláwo ló ṣì dìde yẹ kó rí bẹ́ẹ̀ ó ìdẹ́kẹ̀ tó fẹ́ pàjìnlẹ̀ ni. ìsárájì gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ wọ́n nímọ̀ wọ́n ní làákàyè wọ́n dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe. kọ́kẹ́ tó sọ̀rọ̀ bí asín kwẹ́kwẹ́ bí asín ẹni wọ́n dẹ̀ sọ̀rọ̀ bí asín èké burúkú wà lórí wọn. kwẹ́kwẹ́ bí asín. kwẹ́kwẹ́ ẹ̀rì máa ti. máyì ò gbádùn má tó sọ̀rọ̀ ẹ máa ń fa gọ́ọ̀mù ìwàlá ìjìnlẹ̀ ti ṣe máyì tẹ́lẹ̀ ìjìnlẹ̀ ṣe máa ń wò mí báyìí ìjìnlẹ̀ kí ló dé wò mí sùgọ́ọ̀mù báyìí ó yà sọ. má fi máa compare àfa pẹ̀lú no ẹ lè máa compare the difference is clear òótọ́ ọ̀rọ̀ ni ẹ wo ẹ rí. sọ ìjìnlẹ̀ ọlọ́pọlọ mọ́ báyìí tẹ́lẹ̀ ìjìnlẹ̀ ọlọ́pọlọ nísìnyí kò lọ́pọlọ mọ́ kò dáa o ọlọ́run ẹ má bàyẹ̀ ìjìnlẹ̀ jẹ́ ìjìnlẹ̀ white black white ẹ wo gbọ́ ìjìnlẹ̀ wọ́n náà lọ fáwọn gbọ̀n ẹ̀ tẹ́lẹ̀ wọ́n tí wọ́n pè pé orí ẹ̀ pé orí ẹ̀ dá nítorí sọ pé orí ẹ̀ ò pé ó ti sú mi jàre sọ̀rọ̀. ẹjọ́ ẹ̀ ní fundraising nígbà tí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn everybody tó ń pariwo àwọn fẹ́ dà nǹkan òun náà kọ́ ló ṣẹlẹ̀ òun kọ́ ló ṣẹlẹ̀ so ẹ máa tẹ̀kẹ̀ yìí sì ni so ẹ máa ra pàtì ẹ̀ tì sápá kan advice ti tèmi nìyẹn káwọn. èmi náà bá ẹ̀ṣọ́ yẹ kó bẹ̀ èmi náà bá Ìjìnlẹ̀ bẹ̀bẹ̀ tẹ̀kẹ̀ yìí sì pẹ̀lú ẹ̀ tẹ̀kẹ̀ yìí sì pẹ̀lú ẹ̀ Ìjìnlẹ̀ bp ẹ ti máa ha ẹ̀ṣọ́ yẹ kó bẹ̀ tẹ̀kẹ̀ àmọ́ tó jẹ́ bá pọ̀ òun ya wèrè wá pè mí àjọ máa lọ ni Ìjìnlẹ̀ máa ń rún ẹ̀ tí ẹ máa ta ebi àti yẹ kó rí ọ̀rẹ́ mi à ń bọ̀ wá báyìí a máa jẹ́wọ́ fún ẹ Ìjìnlẹ̀ fẹ́ sunkún Ìjìnlẹ̀ má sunkún pẹ̀lẹ́ bí wọ́n ṣe fi Sunday Igboho ṣe yẹ̀yẹ́ ẹ ti ẹ̀gbọ́n náà Ìjìnlẹ̀ ṣé wọ́n ní Sunday Igboho máa ṣẹ̀ sí ni ó ní bàbá Akíntóyè máa ṣẹ̀ sí Ìjìnlẹ̀ ẹ̀sìn ipò ẹ̀sìn àgbáyé ni wọ́n máa ní ìránṣẹ́ sí internationally wàláì Ìjìnlẹ̀ ó ti ṣẹ̀ sí internationally tí yẹ kó bẹ kó dọ̀bọ̀ má ṣe bẹ́ẹ̀ amọ̀ra ajé ni òṣàjẹ́ pé méjì alákàrò kí fẹ́kẹ́ tẹlómìn dín tútútù stíkà kékeré stíkà ńlá stíkà. ẹ ti di mẹ́mbà mi thank you for being my member lórí YouTube ẹ ṣe ẹ kú ìnáwó kékeré stíkà ńlá stíkà everyone ní stíkà last. He don cast na everybody go chop breakfast Ìjìnlẹ̀ ó ti ṣáyò last he don cast na everybody go chop breakfast Ìjìnlẹ̀ ó ti ṣe ìjà àwọn òsínwín méjì ọlá ìjà yìí dùn ṣọ́ọ̀sínwín méjì ni òsínwín ṣe yẹ kó rí bẹ́ẹ̀ òsínwín Ìjìnlẹ̀ òsínwín kọlà òsínwín olórí burúkú tó sọ̀rọ̀ láàrin wọn òsínwín wálé àlí òsínwín jẹ̀lílì aláì òsínwín
ìjà wọn OSINWIN family lélẹ̀ ìjà wọn OSINWIN family ala ó ti bẹ́ súnkẹ́ fún yín ó yẹ sọ ẹ má bù jinlẹ̀ mọ́ jinlẹ̀ pẹ̀lẹ́ má bínú pẹ̀lẹ́. káwa máa concentrate lórí nǹkan tá à ń ṣe ẹ mọ̀ pé everybody tí ó yẹ kó rí bẹ́ẹ̀ ni wọ́n wò. tí yẹ kó rí bẹ́ẹ̀ ni. brother mi a gbọ́dọ̀ tẹ̀ sí wọn lójú kọ́ mọ̀ pé nǹkan tó wọ́n. tó sì síwájú gbẹ́ni lórí burúkú sábàáyé máa bàjẹ́ ni mọ́dà máa gbọ́dọ̀ tẹ̀ sí wọn lójú ta ló yà wọ́n lóhun tó ń lóhun mọ́dà máa gbọ́dọ̀ tẹ̀ sí wọn lójú bí your papa brother ta ni yàrá yà ẹ̀ ta ló mọ̀ yàrá yà àti ẹ̀rí ta ló mọ̀ bàbá bàbá kó mọ̀ pọ̀ fọwọ́ lẹ́yìn fúrẹ́ yàrá yà àwọn tó ń sọ̀rọ̀ yẹn ta ló mọ̀ yẹ ẹ̀rí gbẹ́dà ni a gbọ́dọ̀ tẹ̀ sí wọn lójú gbẹ́dà ni a gbọ́dọ̀ ta ni brother olórí burúkú yàrá yẹ ìwọ ni brother tí ẹ máa ta nù fẹ́ sórí burúkú ni mo ń bọ̀ wá fún ẹ̀mí tí ìdè wà láìtàlá táwọn èèyàn bá ń sọ wọ́n máa dá sí mẹ́ẹ̀ni kò fẹ́ dá fún ìyá tó bí ẹ̀ ni táwọn èèyàn bá ń sọ̀rọ̀ yìí mẹ́ẹ̀ni wọ́n máa dá sí mẹ́ẹ̀ ẹranko jàtìjàtì ẹranko rédèrèdè ìwọ wá fẹ́mi ó kọ́m fún mi wà láì tí ẹ máa padà tí ẹ máa ta ni lórí tó wà lórí kéèsì aláì lẹ́yìn eléyìí mọ̀mọ́ yín máa play mọ̀mọ́ yín ni máa wá fún ìwọ yẹn àwọn ti fa wèrè lọ́yìn aláì ó ti fa sọ torí ẹ̀yìn tẹ́ bá rò pé Yorùbáwùyí kí ló dé kí ló ṣe fún ẹ ẹ̀yìn tẹ́ bá mọ̀ nǹkan tó ṣe ẹ̀ sáré play ohun olórí burúkú yẹn ni o ọmọ títí yẹ ẹ máa bàjẹ́ yẹn bóyá sọ káyọ̀ gbọ́ mi. ó ní mò ń jó kò ní dáa fún ìyá ẹ kò ní dáa fún ìyá ẹ mú wa kò ní dáa fún ìyá ẹ mú wa kò ní dáa fún sóyè kó rí bẹ́ẹ̀ kò ní dáa fún wọ́n tó ń sọ̀rọ̀ yìí kò ní dáa fún Wálé Àlí kò ní dáa fún Black Lion kò ní dáa fún Jẹ̀lílì gbogbo fámìlì yín kọ́kọ́ kò ní dáa fún yín kí má jò ẹ̀yin nìbànújẹ́ báyìí lẹ ń jà ẹ̀yin lẹ ń jà happiness smile laugh is a medicine mi máa jó tó máa bà mí inú jẹ́ Ọlọ́run ní jẹ́ kí n rí ìbànújẹ́ kéré tóbi lórí ọkọ lórí ọmọ lórí kọ̀mítì mi àti tí omi lórí àwọn olólùfẹ́ mi pátá àtèmi àtàwọn olólùfẹ́ mi àwọn onírìtì dé ti ìdílé wa ẹ̀yin láyé yín bàjẹ́ ẹ̀yin ìdílé yín bàjẹ́ ẹ̀yin ìjà ló yọ lẹ́nu tẹ́ ń jà èmi ò wáyé àti ìjà pẹ̀lú anybody I will not fight with anybody I'm not gonna fight with anybody àwa máa rẹ́rìn a máa cruise ẹ̀yin tèmi ẹjọ́ ẹgbẹ́ minerals ẹgbẹ́ ọ̀rọ̀bọ̀ kalẹ̀ ọ̀rọ̀bọ̀ Pepsi tó ṣì àti popcorn ká ṣe fàájì a máa fi ń ṣe yẹ̀yẹ́ a máa fi yín jó a máa ṣe fàájì lórí ọ̀rọ̀ yín sọ̀rọ̀ ọmọ ìyá wèrè. tí àkọ́kọ́ tó kọ́kọ́ ṣẹlẹ̀ wèrè aláhán níṣẹ́ ló ń jò. èmi ni wèrè aláhán èmi ni wèrè aláhán bó ṣe wà àwọn èèmọ̀ fi sọ̀rọ̀ sínú ayé ẹ̀ máa ṣẹ̀wọ̀n gbẹ̀yìn ayé ẹ̀ ni a ṣe Èdùmàrè ọlá abílẹ̀ ṣe ń jẹ́ ọlọ́gbà àwọn tó ti kú nílé ilé Sunday Igboho àwọn tó pa sóko àwọn tó pa everywhere ó máa ṣẹ̀wọ̀n gbẹ̀yìn ayé ẹ̀ ni ò ní ìrùlà lágbára Ọlọ́run wàá ṣẹ̀wọ̀n ayé wàá tún ṣẹ̀wọ̀n ara wàá ṣẹ̀wọ̀n ẹ̀mí a ṣe Èdùmàrè ni àwọn ẹ̀mú fi ṣépè fún ẹ̀ orí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ kò yí padà àdàbí àyàfi tó bá ṣe wípé èmi Yorùbáwùyí mo bá yín ìjẹkújẹ tẹ́ ń jẹ lókù àìjẹ́ bẹ́ẹ̀ tí ẹ máa padà ó máa rún ni báyìí kì í fọ́tò ẹ̀ sọ̀rọ̀. tí o ṣẹ̀ mí lọ́wọ́ Ó yá. ní tí wọ́n fọ́ jọ yìí pé ṣe bóun ti sọ fún queen. àwọn wàhálà mi díẹ̀. Mo sọ fún. n tó fẹ́ kó ṣẹlẹ̀. Ó ń jó ni màá jó torí mo sọ fún un ahọ́n yìí even right from birth ó dàbí pé o ò mọ̀ you have touched one of the anointed of Elédùmarè touch not my anointed and do my prophet no harm the same way tí ìjìnlẹ̀ kakọ̀ọ̀sì ìjìnlẹ̀ magọ̀ọ̀tì ìjìnlẹ̀ wèrè tó touch anointed tó Sunday Igboho tó fi ṣẹ̀sín ìwọ náà ti touch anointed Ọlọ́run ọba àwọn yìí máa mi ní jókè ṣé mi sọ fún ṣe yẹ kó rí bẹ́ẹ̀ ni ṣé kò sọ fẹ́ pé mo sọ fún òun ni this I won't speak louder about tomorrow than today àwọn yìí ó máa ń sọ̀rọ̀ about tomorrow àwọn yẹn ni wọ́n wá bú wọ́n ní gbogbo àwọn tó bá dìde ogun sí mi ó ló máa gbiná tìrantìran ni lọ́kọ́ sílẹ̀ lẹ́nu aṣẹ́ ní tẹ̀dùmarè àmọ́ o
tẹ́ bá mọ orúkọ lórí burúkú yẹn bá mi kọ sí comment section. Tẹ́ bá ní photo ẹ send sí mi ní +171850205573 WhatsApp ní +171850205573. Mi ní ti fẹ́ fi ẹ ṣe mo kàn fẹ́ wẹ̀ bí o fine tó mi ni. O rọ ọmọ ni orí kan body àkóyí front àkóyí back àkóyí grace àkóyí front àkóyí back àkóyí body àkóyí height àkóyí length àkóyí grace àkóyí talk àkóyí better talk àkóyí good prediction àkóyí tí máa ti sọ fún ẹ máa ṣe bẹ́ẹ̀ ṣé ẹ kó rí bẹ́ẹ̀ ò sọ fún ẹ ni. I called her mo mú fóònù mo pè é ni kò tí tẹ̀lé ìyá kò tí jẹ́wọ́ fún mi jáde pé òun tẹ̀lé ìyá yín mọ́ à àní wọ́n à ò tí ìyá wèrè ń gbà yẹn ó kàn ṣe ṣó mo dẹ̀ padà jọ sọ̀rọ̀ and èmi ní kí n sọ fún pé ṣó yẹ kó ibẹ̀ òun rìnrìn tó máa fi parun and I told her ó wá ní kí n má jò aláì e don cast last na everybody go shop well oh iṣẹ́ wà fún lẹ́wà gbẹ́sẹ̀gbẹ́gbẹ́ forí lẹ́ ibi wá gbàsílólógù kàgbéga fàyè rí ìgbàgbọ́ wa ni pé bàtí bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká jọlá ìṣọ̀kan àtòmìnira. Ṣé kó ibẹ̀ sọ fún ẹ pé mo sọ fún pé ni ó jẹ́ ká máa lépa. Ṣé ẹ kó ibẹ̀ sọ fún wèrè tó wà lẹ́gbẹ̀ẹ́ pé Yorùbáwùyí mo sọ fún ẹ pé ìtẹ̀síwájú fọ̀pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ àwa ní ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Ṣé ẹ kó ibẹ̀ sọ fún ẹ pé mo sọ fún àyè òkú tí ọmọdé má dẹ́tẹ̀ tó bá ti lè dánú gbógbé. Ṣé ẹ kó ibẹ̀ sọ fún wèrè ẹgbẹ́ ẹ pé mo sọ fún ẹ pé o máa tẹ́bọ̀ mi tó ń lọ yẹn máa bú Sunday Igboho máa fi wọlẹ̀ tí n bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ kí ni ẹ̀ tó wà ní lẹ́yìn mi máa gbé kúrò fọ́tò tó wà lẹ́yìn mi máa gbé kúrò. Ṣé ẹ kó ibẹ̀ sọ fún ẹ pé àwọn yìí mo fi sọ fún pé o máa tẹ́bọ̀ ń bẹ̀ tí ò dẹ̀ ń ṣọ̀rọ̀ ọjà mi ò mẹ́ni tó fẹ́ tẹ̀lé ńgbà yẹn mo kàn dédé òpé Sunday Igboho kí ló ṣe fún ẹ kí ni ọkùnrin kan mo dẹ̀ bá sọ̀rọ̀ àwọn ìmọ̀ wa fi sọ fún wọn pé ẹ̀sìn tí wọ́n máa ṣe ájú ti jìnlẹ̀ má kọ̀ sí lọ àṣẹ ní tẹ̀dùmarè ọlá àwọn tó lọ́n gbé àṣẹ lé lọ́wọ́ kó gbàwẹ̀ 99.99 times 99 times kò lè ràn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ àyàfi tó bá sí Elédùmarè lókè mọ́ lóko wò ó tí a padà ta tí ẹ máa ṣe kí ni mo sọ fún ẹ tí ẹ ó máa padà ta mọ́ mi lọ́wọ́ mo ń lọ mi tíì dé bíbí ọmọ Yorùbá ìjìnlẹ̀ tí mo bí ọmọ Yorùbá mọ́ra àwọn afẹ́bàáyé ìjìnlẹ̀ jẹ́ ok mo ń lọ mi ti dé mi ò tí dé o kílẹ̀ ní àṣẹ o tẹ̀ fi ń bínú a máa mú yín jáde lè sápamọ́ kílẹ̀ ní àṣẹ o tẹ̀ fi ń bínú. wọ́n fẹ́ gbé mi kọlu ẹni tí ò ṣẹ̀. ó máa kọlù ẹ máa rọrọ ẹ̀yin. ó wá jẹ́ gba ara yín gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ̀yin gẹ́gẹ́gẹ́ ọmọ náà ká ó máa ṣekú pọ̀ ká ni ọmọ náà èyí máa ṣekú péré ni. ó gbọ́dọ̀ gbà báwọn fà á abẹ́ ìṣirò ọ̀rẹ́ mi lẹ́gbẹ̀ẹ́ fà báwọn fà á ó gbọ́dọ̀ gbà ẹ ní ṣe ẹni tì ó ti ń parọ́ bí mo ṣe gbọ́ ọ̀rọ̀ ẹjọ́ ẹ̀rù bí ló dún mí lọ. ọ̀wá lè lọ bẹ́ẹ̀ wọ́n tó lè lọ bẹ́ẹ̀ sọ́sà. mo gbọ́dọ̀ tí bàbá wa tó sọ ẹjọ́ ẹjọ́ ká iṣẹ́ ẹjọ́ ká fọ ilé ọlọ́wọ́ náà. ẹjọ́ kú rẹ̀. bàbá mi ṣó ti ẹjọ́. Jẹ̀lílì olórí ikú ni ẹ. ẹ pé lórí burúkú ni Jẹ̀lílì tó ń rẹ́rìn nísìnyí ó tún ní ẹjọ́ kún ẹjọ́ ó yá sọ̀rọ̀ ọmọ àlè. kwẹ́kwẹ́kwẹ́ ẹ lè má ti máa compare àfa pẹ̀lú no ẹ lè máa compare the difference is clear òótọ́ ọ̀rọ̀ ni ẹ wo ẹrí jọ ní fourth reason nígbà tí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn everybody tó ń pariwo àwọn fẹ́ dà nǹkan òun náà kọ́ ló ṣẹlẹ̀ òun kọ́ ló ṣẹlẹ̀ so ẹ máa take it easy ni so ẹ máa ra pàtì ẹ̀ tì sápá kan advice ti tèmi nìyẹn káwa máa concentrate lórí nǹkan tá à ń ṣe ẹ mọ̀ pé everybody tí ó yẹ kó rí bẹ́ẹ̀ ni wọ́n ń wò èèyàn mélòó ló ń wò ó. brother mi a gbọ́dọ̀ tẹ̀ sí wọn lójú kọ́ mọ̀ pé nǹkan tó
sí wọn lójú dáadáa. Olórí ibú lórúkọ ìyá ẹ̀ bílẹ̀ tí rí wèrè tó ń rojọ́ wèrè tó ń rojọ́ a gbọ́dọ̀ tẹ̀ sí wọn lójú ta ni yẹ́ ẹ fẹ́ tẹ̀ sí lójú ọmọ àsè inú mẹ́ sáré lórí ibú. létí dandan ká tẹ̀ sí wọn lójú òun náà ni mo sọ ó ti di dandan àwọn ìtọ́jú ẹ̀ sọ pé èmi ò kéré o. olórí ibú ni eléyìí tó lè máa tẹ̀sẹ̀ nìbọ̀dì ẹnìkan lójú olórí ibú ṣe yẹ kó ibẹ̀ gan-an tó sọ pé inú mẹ́rin ta láṣẹ ni ṣe yẹ kó ibẹ̀ gan mọ̀yàn ní gbòòrò ju ìyá ẹ̀ lọ ìyá aláìyá ẹ̀ ṣe yẹ kó ibẹ̀ mọ̀yàn ní gbòòrò jù lọ bẹ́ẹ̀ dàrí agbọ́dọ̀ tẹ̀ sí wọn lójú ìwọ aláì mo fẹ́ kọ́ create page fún ẹ aláì máa make ẹ popular aláì máa make ẹ relevant gbogbo iye tó bá wù kí ṣe kí Facebook máa fọ ọkàn máa sunkún lójoojúmọ́ ni aláì máa bẹ́ẹ̀ kú lọ́wọ́ page ẹ àmọ́ tí a ta tí ẹ máa yẹ kí ni tí ẹ máa yẹ orí kí lórúkọ ẹ Jẹ̀lílì very useless set of people Jẹ̀lílì ọkùnrin kan jókòó sórí Facebook kò ṣiṣẹ́ ò ṣàbọ̀ a lọ jókòó tóbìnrin lẹ́gbẹ̀ẹ́ kìíní kan ẹ̀rẹ́ ajẹ́ kìíní kan why how do you pay your bills ẹ̀yin lóde kékeré sí ká mo sọ́kẹ́ wá ebi ti dé fún àwọn ọmọ àlè wọ́n fẹ́ sọ Yorùbá nation di fracas ẹ wá gbọ́ yálà ìyá yín wọn bí ire o ẹ bá mi kọ síbẹ̀ pé wọn bí yálà ìyá wọn re ṣé yẹ kó rí bẹ́ẹ̀ ìjìnlẹ̀ ṣé kìí ṣe pé ẹ ń plan ìjà yìí ṣé kìí ṣe pé kúùkù níjà yìí ẹ kúùkù ẹ ní àbí ẹ plan work ni kò lè ṣiṣẹ́ wọn ò bí yín re wàhálà wọn ò bí yálà yàyà yín re kẹsọ fún wa pé torí pé ìjìnlẹ̀ àti ṣé yẹ kó rí bẹ́ẹ̀ ń jà ládélé ò ṣe lè wọlé tí yín máa ta ni pláàni ni pláàni ni o plan work ni o wọ́n fẹ́ fi style má gbadé wọn bí yín dà wàhálà wọn tí bí ìyá yín kú àwa la bá sàkámà jẹ àwa lè fẹ́ gbá ẹ fẹ́ gbá wa ni àní gbà Adélé àti Máǹkà ẹ wò àkàrà tí mo lọ mú ni àkàrà tí mo mú ni èèyàn bíi 5,000 ló ti àkàrà yìí lọ́wọ́ mi tàbí fi jó pàdé adé ìjìnlẹ̀ wá jẹ́ ká sọ̀rọ̀ gidi anybody ẹ má rẹ́rìn o ìjìnlẹ̀ wá jẹ́ ká sọ̀rọ̀ gidi sórí mi fẹ́ kó parọ́ wípé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ló dẹ́rù bẹ́ẹ̀ ló ṣe lọ pàdé Adélé o irọ́ yẹn lèmi mi láìkì irọ́ tó ro ti dàgbà irun fún ti rí ètò ìkéde tó ń pè jìnlẹ̀ ẹlẹ́wọ̀n àwọn pípọ̀ yẹn wọ́n mọ̀rọ̀ kan lè kí n sọ ẹlẹ́pẹ́ ẹlẹ́wọ̀n ìjìnlẹ̀ fẹ́ gbọ́ Mike ṣó yẹ kó rí bẹ́ẹ̀ dẹ́rù bẹ́ẹ̀ o ó ní lọ Nàìjíríà kẹ̀ ó yá Adélé yá a fẹ́ lọ pàdé Adélé o ìjìnlẹ̀ a lọ pàdé Adélé wọn bí ẹrẹ má yẹ kí ṣe kó ibẹ̀ dẹ́rù bẹ́ẹ̀ o sọ fún pé ọkùnrin ni ẹ́ wọ́n ní kì í ṣe ọkùnrin wọ́n ní snitch ni ẹ́ ọ̀rọ̀ yẹn pọ̀ ọ̀rọ̀ yẹn pọ̀ ọ̀rọ̀ tí ò dáa ni ẹ̀ka rẹ̀ ká sọ ẹ̀ka alẹ́ according to the time wà láàárọ̀ tí ò dáa ni ọ̀rọ̀ yẹn pọ̀ ọmọ ṣe àánú ìjìnlẹ̀ dẹ̀ ṣe mi àánú ṣe wọ́n bá ìjìnlẹ̀ jẹ́ ìjìnlẹ̀ máa kàn ṣẹ̀rù bà ẹ́ Àbújá yá à ń lọ gba aṣọ Adélé o àǹkárá ni mo ti mú àǹkárá èèyàn bíi 5,000 ló ti ra àǹkárá yìí lọ́wọ́ mi ẹ má parọ́ pé ẹ gbàdélé jáde mọ́ o tí má bàa ta o ẹjọ́ Adélé máa jáde tí ó yẹ kó rí bẹ́ẹ̀ má yẹ kí ìjìnlẹ̀ dẹ́rù bà ẹ́ tó bá mú ìjìnlẹ̀ mú sábẹ́ báyìí kó jòkó lé kó rìn mọ́lẹ̀ wọn ò bíire ẹ wá dẹ́gbà tó yẹ kó rí bẹ́ẹ̀ tó yẹ kó bẹ́ẹ̀ wá sọ pé òun á yíwọ́ òun sí òun á yíwọ́ òun sọ̀hún tó máa jẹ́ kó ẹ̀kọ́ bẹ́ẹ̀ wọn ò bí ẹ̀dà wàá yíwọ́ ẹ̀ síbo. so o lè yíwọ́ ẹ̀ síbi kankan. tí wọ́n ṣe wọ̀nàwọ̀nà kiri tó ń ṣe wọ̀nàwọ̀nà tí wọ́n ṣe òṣì tó ń ṣe bí ọmọ alátarodo ọmọ ní tòmátòsì kiri yẹn kò sí ohun tó kàn. ibi tí mo fi àdàgbà ètò ti dé mo wà ń bí a máa ṣe program mi. bí ẹ̀dà ṣe yẹ kó rí bẹ́ẹ̀ wàá fi àdàgbà ètò síbo wàhálà wọn bí ẹ kú ó máa continue ni òwe tó nírèsí ò bá fi gbá mọ́ ètò ti fi sílẹ̀ kò ní parun má gbé yẹn wá o
ó máa continue ni continue your job ó ṣe pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi sọ̀rọ̀. ṣùgbọ́n tí màmá bá wá mo mọ̀ máa gbé ni mi ò gbé torí ọmọ lórí burúkú tó sọ̀rọ̀ ń bí ìjìnlẹ̀ lọ gbé sínú torí pé mo ti sọ fún ìjì. ṣe rántí ọmọ lórí burúkú mọ́mì mi bíbí ọmọ Yorùbá mọ́mì mi bíbí ọmọ Yorùbá mọ́mì ṣe yẹ kó rí bẹ́ẹ̀ ó padà di ọmọ aláì ṣe yẹ kó rí bẹ́ẹ̀ ó fagbó wàhálà ṣe yẹ kó rí bẹ́ẹ̀ ó fagbó rí bẹ́ẹ̀rì ṣe yẹ kó rí bẹ́ẹ̀ ọlọ́run bá wọn kó fagbó bíbí ọmọ Yorùbá mọ́mì mi bíbí ọmọ Yorùbá mọ́mì ẹ̀ ló tún dán ọmọ ṣe yẹ kó rí bẹ́ẹ̀ ó nídìí abẹ́rẹ́ tiẹ̀ wà lára ẹ tẹ́lẹ̀ wọ́n tún wá fún ẹ ní onídìrí virus ṣe yẹ kó rí wàhálà ó lè pààyàn onídìí abẹ́rẹ́ ṣọ̀kí ṣọ̀mbọ́lọ́ oríṣi yẹ kó rí bẹ́ẹ̀ yóò pè sọ̀rọ̀ máa lè. ìṣẹ̀lẹ̀ wípé kí mọ̀mọ́ máa wá sórí prógráàmù ẹ kó máa sẹ́ẹ̀dì líǹkì sí mi ó wá gbé ọmọ lórí burúkú tó ń sọ̀rọ̀ bíi bébì ó gbé sáàdì mi ó gbé sí ẹnu ọ̀nà ìskéèdè mi bá fẹ́ wọlé kó máa ṣàmì sí blọ́ọ̀kì àbí kí máa bẹ́ẹ̀. tó máa ṣàì sí blọ́ọ̀kì ọ̀rẹ́ mi ṣe yẹ kó rí bẹ́ẹ̀ wo ojú mi dáadáa tó bá fẹ́ wọlé máa ṣàì sí blọ́ọ̀kì wò mí dáadáa face me má bẹ̀rù tó bá tilẹ̀kùn tó ní àtìlẹ̀kùn mọ́ wọn àfi kọ́kọ́rọ́ pamọ́ gẹ́gẹ́ àtìlẹ̀kùn mọ́ wọn tó bá ṣàì sí blocking ọ̀rẹ́ mi ò fẹ́ gbọ́ ó yá fojú window wọ fo gate kò fojú window wọ ìwọ náà ti sọra jù lọ́dún ọ̀rá rẹ kùjàre tó bá ṣàì sí blocking wọ́n dẹ̀ fojú window wọlé wetin dey happen wetin dey sorry. n tó dúró dè ní pé kẹ́mi máa bẹ̀ kẹ́mi tó wọlé wọ́n bí yín re torí pé mọ̀mọ́ fẹ́ sọ̀rọ̀ wọ́n bí wọn kú kò jọ. prógráàmù yìí ló dá wàhálà lẹ̀ láàrin èmi àti wàhálà mídíà torí prógráàmù yìí ló fi ń búlọ́ọ̀gì mi lọ́tún lọ́sì tó ń gbéra wọn ṣépè tó ń gbéra wọn ṣépè lọ́sì tó ń gbéra wọn ṣépè lọ́sì pé wọ́n fẹ́ kí mọ̀mọ́ wá sí mo sọ fún ẹ ibi báyìí wà important over very very important kò sí ohun tí wọ́n fi ṣe àwọn wàhálà mídíà kò sí ohun tí wọ́n fi ṣe àwọn best media ewu tún ni wàhálà mídíà ṣe yẹ kó rí bẹ́ẹ̀ yìí pa. wọ́n ní kí n má hello hi. ṣùgbọ́n tí màá fi kọlu mọ̀mọ́ tú ẹni tó máa mú mi kọlu mọ̀mọ́ ní mọ̀mọ́ torí mi ò rí ẹ̀sùn kankan kà sí mọ̀mọ́ yẹn lẹ́sẹ̀. ṣe yẹ kó rí bẹ́ẹ̀ ó fa gbórí bẹ́ẹ̀rì wàhálà yìí. ẹ̀jẹ̀ hi. hello hi. wọ́n fi ẹ̀yìn àti mọ̀mọ́ sílẹ̀. tí àwọn kí ló. mọ̀mọ́ kò dáa o ìpinnu tó yẹ kó rí bẹ́ẹ̀ ṣẹlẹ̀ yìí o ó ń fi ẹ̀yìn àti mọ̀mọ́ sílẹ̀ ó fà yín lọ́lọ́run lọ́wọ́. àánú tó yẹ kó rí bẹ́ẹ̀ ṣe àánú ẹ̀ ṣe mí ọlọ́run ẹ̀kọ́ mọ̀mọ́ ẹ̀yìn mọ̀mọ́ rẹ́rìn tọ́rọ̀ ẹ̀rìn lélẹ̀ aláàánú èèyàn ṣèyàn ẹ̀dẹ̀ rẹ́rìn. pẹ̀lẹ́ tó yẹ kó rí bẹ́ẹ̀ àánú ó fà yín lọ́lọ́run lọ́wọ́ mọ̀mọ́ ṣó dáa bẹ́ẹ̀ ìjà lọ́rùn man mọ̀mọ́ ìjà lọ ẹ mú ìjà lọ ẹ̀dá sáàrin Yorùbá nation ẹ tún mú ìjà lọ ẹ̀tún dà sórí platform àárín àwọn ọmọ yín méjèèjì àwọn obligatory whisky àwọn ọba òsínwí àwọn obligatory whisky ọba òsínwí méjèèjì ó tún da ìjà lọ sáàrin wọn ó ti lọ sọ pé ó ti lọ àwọn family obligatory whisky àwọn ìjìnlẹ̀ wèrè ó mà ṣe àánú ẹ̀ ṣe mi ọlọ́ mo like ṣe kiri bẹ ọlọ I love you ọlọ sọ. kí lorúkọ ẹ tí àwọn adélé bá jáde tó bá ṣe ń gbé màá gbé tó bá dẹ̀ ṣe ń gbé. wọn bí ìyá ẹ rè ṣé ẹ kó rí bẹ́ẹ̀ aláìwọn bí ẹ kú táwọn adélé bá jáde wá tó bá ṣe gbé wàá gbé wọn bí ẹ dáadáa wọn bí gùdù mọ fada ẹ ò ní gbé adélé tí ẹ kò wọlé anásì fapá adélé ń bọ̀ torí adélé ló ṣe ń bú Sunday Igboho torí adélé ló ṣe ń bọ̀ Akíntóyè tó jẹ́ Akíntólè torí adélé ló ṣe ń pè mí láwọn màálù láwọn lílọ láwọn mi ti dàbí àwọn màálù kò yé mi tí yẹ kó rí bẹ́ẹ̀ bí àwọn òbí ẹ rè wọn náà ní fẹ́ ṣe bẹ́ẹ̀ ó ní gbàdélé wàláì wọn bí ẹ dáadáa wàláì ni mo pè tí yẹ kó rí bẹ́ẹ̀ wọn bí ẹ rè kó má gbàdélé ọ̀rọ̀ ni mo sọ fún ẹ wàláì àṣírí ni mo sọ fún ẹ wọn bí ẹ dáadáa débẹ̀ tó bá ṣe é gbé wàá gbé
ẹ má ya wèrè o plan work ẹ fẹ́ parọ́ fún wa pé adélé a fẹ́ gbádélé ọlápẹ́jì ní bá mi jà ní jẹ́ kí n gbádélé mo fẹ́ gbé kinní kan ọlápẹ́jì yẹ kó rí bẹ́ẹ̀ bá mi jà ní jẹ́ kí n gbé aláwọn bí ẹ̀dá ṣe yẹ kó rí bẹ́ẹ̀ Ọlọ́run bá ní mo sọ wọn bí ẹ dáadáa débẹ̀. gbé hello. ai ó bí ẹ̀dá ò ní parkway wọn bí ẹ dáadáa wà parkway wọ́n jà wọ́n ta ni wọn bí ẹ parkway kí n rí ẹ tí ẹ máa ta ni sọ̀rọ̀. kọ́ bá ti send link pé a máa rí i náà kí ló dé àdẹ̀wò ìkíní mọ́ but nǹkan tèmi fẹ́ sọ ni pé wọ́n kú ìjìnlẹ̀ ihun tẹ̀ ń ṣe yóò dáa tí àbá ní parọ́ kó dábàá ní parọ́ ẹ mọ̀ pé bíbí ọmọ òfò ọmọ lórí ibú ọmọ játijàti yẹn ó ṣe nǹkan tí ò dáa ẹ̀dẹ̀ lọ́mú. kò ní dáa fún ìyá tó bí ẹ kò ní dáa fún ìyá tó bí ẹ kò ní dáa fún má mọ̀ yẹ́ ẹ o wàhálà ìyá tó bí ẹ kò ní dáa fún àdúgbò ìyá bíbí ọmọ Yorùbá yìí lẹ́ ń pè ní ìyá òfò ìyá játijàti bíbí ọmọ òfò àgbàlagbà lẹ́ ń pè ní bíbí ọmọ òfò ọmọ ìjà ní mo dúpẹ́ tó ń kó yín sòdí gan ó ti fún yín ní abẹ́rẹ́ fáírọ́ọ̀sì ìyà ọmọ àlùfàǹṣá nìyẹn ọmọ játijàti ọmọ rédèrèdè ọmọ jákujàku èèyàn ọlọ́rọ̀ àlùfàǹṣá lẹ́nu. Is that the way to talk to the elders? Arẹ́gàlẹ̀ Yorùbá o wàláì tẹ́yìn wèrè bá dórí ilẹ̀ Yorùbá orí ibú tẹ́ ẹ máa ṣe náà lẹ́ ti ń ṣe aláì kò possible Ọlọ́run bá mọ̀ pé kò pọ̀ tí yín á padà ta ni Ọlọ́run tí yín máa ṣe kí ni tí yín máa padà ta èmi àti yín àtijọ́ ra wọlé sọ̀rọ̀ lórí ibú ọmọ òfò. ọmọ mọ́ra tí ẹ bá rẹ̀ ní báyìí sọ̀rọ̀ nǹkan tẹ̀ ń ṣe ò dáa rárá ẹ dẹ̀ fẹ́ kí màmá wa Adéwà kí wọ́n kọlù màmá ni ẹ dẹ̀ ní rí ṣe. kó sì sọ̀rọ̀ olórí ibú ta ló gbẹnu ẹ̀ sọ ta ló ti ẹnu mi bá já olórí ibú ẹni òfò ẹni àdánù ta ló ti ẹnu mi ẹ̀ bá já tó mọ ò lè parí ìjà kan dákun àmọ́ àti ní èṣù tápó sí kẹ́yìn lè jà káwa lè wòran gẹ̀ngẹ̀ngẹ̀ngẹ̀ èṣù àárín yín nìyẹn ṣé ẹ kó rí bẹ́ẹ̀ tó máa rán iṣẹ́ nìyẹn padà rán iṣẹ́ gbẹ̀yìn lórí ibù aṣòṣì má mọ̀ ẹni òfò òwáyé má jẹ nìkan òjò wèrè tẹ́sẹ̀tẹ́sẹ̀ aṣòṣì má mọ̀ ẹni àdánù sọ̀rọ̀. ní agbára Èdùmàrè ẹ ní rí ṣe torí ìka níyín tí ẹ bá rẹ́ni sọ fún yín ti ka èèyàn burúkú ayé àtọ̀run ni yín kí ni nǹkan tó ṣẹlẹ̀ ìjìnlẹ̀ kí ni ẹ máa pẹ́ kó ìṣe fún yín tẹ́lẹ̀ ṣe rọ́dọ̀ òṣèré dáadáa kiri. eléyìí náà fẹ́ relevant ni o ó ti fi jìnlẹ̀ relevant olórí ibú sọ̀rọ̀ ẹni òfò. ìwà yóò dáná irú ọmọ òfò ọmọ tó ń sọ̀rọ̀ bíi bèbí yẹn irú yẹn. iye oníyà ló pe ló sọ̀rọ̀ bíi bèbí tí ẹ máa padà ta ni sọ̀rọ̀. ẹgbẹ́ mi máa ta kò queen ẹ tú wa lẹ̀ fún wọn. olórí ibú ní kó tú àwọn lẹ̀ àjọrí ìṣọ̀lá yí ẹ wà tẹ́lẹ̀. ṣé mo sọ fún yín pé wọ́n dè wọ́n mọ́lẹ̀ ni orí ìṣọ̀lá yẹ wèrè yìí wà ọkọ tó ń bá ẹ̀sùn kò ní dáa fún so orí ìṣọ̀lá wà ẹ tú àwọn lẹ̀ kán tú ẹ lẹ̀ tó bá tú ẹ lẹ̀ àlọ́ lámi lára ẹnìkan kí n rábọ̀ ẹ̀ wọ́n máa tú ẹ lẹ̀ sọ̀rọ̀ eléri ibú. ẹ tú wa lẹ̀ fún àwọn olórí ibú yẹn tú wa lẹ̀ fún wọn. àwọn eléyìí ibi. bàbá ìjìnlẹ̀ yìí kúta ẹ̀ ṣe yóò dáa èèyàn ni mo pè yín mi mọ̀ pé èèyàn burúkú ayé àtọ̀run ni yín èèyàn burúkú ayé àtọ̀run ni yín ẹjọ́ kí lẹ fẹ́ káwọn olórí ibú tó wà ń ta yẹn kí lẹ fẹ́ kọ́ máa sọ. ìyá ẹ lólórí ibú kí lẹ fẹ́ kọ́ máa sọ wọ́n ti jójó òṣì tẹ́lẹ̀ níta kọ̀ọ̀kan wọ́n ti jójó òṣì ẹ̀yin nísìn àwọn tó máa jójó ìyà ẹjọ́ tó jẹ́ pé ẹjọ́ tí ò ní bá wọn wọlé ọjọ́ mi ẹ̀yin dẹ̀ lẹ́fà àbájọ ẹ̀yin nìbànújẹ́ wà nù ayé yìí ẹ bẹ̀rẹ̀ sí ní sunkún àwọn àbájọ olórí ibú ọmọ àfi ẹ̀ṣẹ̀ mẹ́wàá àwọn wèrè gbogbo wa lájọ ní màmá ẹ wá nítorí. àwọn mọ̀mọ́ of Africa ìyá yín ti sọnù ẹ wọ́n yàtọ̀ máa adopt àwọn olórí ibú ọmọ. mi mọ ọkọ tẹ̀lé tí ẹ tẹ̀ borí yín rò tí ẹ wá múrú ọmọ yẹn. orí ìjìnlẹ̀ ti pa
ẹ ti báyé ìjìnlẹ̀ jẹ́ olórí ibú. tẹ wá sọ pé tẹlẹ mọ̀ pé òun inú kíní kún ló ti jáde. No na. ṣẹ́rí àwọn people they just cage people. Inú kíní kún ló ti jáde. How do you cage people? Why dem cage àwọn tó máa fi yan sí prison? Why? How do you cage them? Why will you cage them? Inú kíní kún ló ti jáde. Ẹ fẹ́ Yorùbá nation, Queen nation, Onítìrí nation lẹ fẹ́. Olè ní. Olè. Ìkà ọ̀dájú ẹni bí. Oníyín, ẹni òfò níyín. Ẹ wà nínú àwọn ẹni òfò tọ́lọ̀ máa làánà láyé àti lálìkíámọ̀. Inú kíní Queen ló wà tẹ́lẹ̀. And so àwọn mi adé tẹ̀lé Sunday Igboho wọn láwọn tẹ̀lé Sunday Igboho wọn. Jẹ́ Sunday Igboho wá jà pé wọ́n láwọn tẹ̀lé òun mọ́. Awíkoko ara àwọn Sunday Igboho lọ gbàlẹ̀ kalẹ̀ lẹ́wọ̀n ni. Sunday Igboho gba Awíkoko kalẹ̀. Ó tún san owó tún dùn àsìgàrántọ̀ fún. Mẹ́ta wí kó lù àwọn èèyàn jìbìtì. He's not here. Tó ń bú Sunday Igboho every time. Igi nìkan máa dùn mọ́lẹ̀ ni, máa la mọ́lẹ̀ ni, máa ṣe gbá ni, máa ṣàwọ̀. Ṣé Sunday Igboho ẹ bá mi kí Adésọmọ Adéyẹmọ. Igboho ṣá. Sunday Igboho has he ever come out láti wá bú Awíkoko, láti wá bú Omíyalé, láti wá bú Sugar Boy and all others? Àwọn kan tí wọ́n pè ní elder nìyẹn. Àwọn kan tí wọ́n pè ní leader nìyẹn. Àwọn kan tí wọ́n pè ní olórí nìyẹn. Sunday Igboho ó ní everything láti jẹ́ olórí. Adésá Igboho ṣá, thank God pé Yorùbá nation kò bọ́ sí ní 2022. Àwọn because wọ́n gba sáláìn Sunday Igboho pé èyí trait ní jẹ́ àfàwọn wèrè yìí síbẹ̀. Not knowing pé gbogbo yín lẹ ti forí gbálẹ̀. Gbogbo yín pátá àrò lẹ ti sá. Àrò patient ní gbogbo ẹ̀yin wèrè pátá lẹ sá ní ọgbà tó ti ń tọ́jú yín. Gbogbo yín lẹ skip medication yín. You guys are on medication. You all skip your medication. Ẹ má wá skip medication. Ẹ má wá ṣe bí olórí burúkú. Ẹ ó ṣe kíní kan, ọmọ kíní kan ni, ọmọ ọ̀dọ̀ ẹnìkan ni. So that gbogbo Yorùbá nation. Ẹni tó bá ń gbé number 10 kò lè kó lọ sí number 9. Gbàtí ẹ kó rí bẹ́ẹ̀ ń bú Igboho. Ṣùgbọ́n mi ò fèsì. Àtọ́dọ̀wò ṣe ti bàbá Akíntóyè mọ́, òun ti Sunday Igboho mọ́. Ṣùgbọ́n mi ò fèsì. Ohun tìgbà tó ń bú wọn, tó padà ń ràrà bú fún wọn, tó padà ń pa irọ́ mọ́ wọn. Ni mo tó fún lésì. Pé ó tó gẹ̀. Kóyà tó gbà náà mo ti ń pè, mo ti ń wọ̀nù ẹ̀. Ó tó gẹ̀. Kí ló dé kí àwọn pípò yìí ṣe fún ẹ? Now you see your life. Ẹni òfò ní ẹni àdánù. Orí Sunday Igboho ló ń fìyà jẹ yín. Ìjìnlẹ̀ ó ṣe bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀sìn ni. Ìṣẹ̀dá ọmọ Adéyẹmọ ló ń fìyà jẹ yín. Ọmọ Aládìkún orí ẹ̀ ló ń dá sẹ̀ríà fún yín. Orí àfáà tí wọ́n pa ní Sunday Igboho ló ń jẹ yín níyà. Orí àdògán tí wọ́n pa ní Sunday Igboho ló ń kóbìnrin sí bá yín. Ẹ mọ̀ ni pé ìṣẹ̀dá gbogbo àwọn àgbẹ̀ tí wọ́n pa nínú oko ló ń fìtínà ayé yín. Ẹ ṣe bẹ̀rẹ̀ ni ẹ tí rí nǹkan kan, ẹ ò tí rí gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ aláwọn lílọ ọlẹ́yẹ̀ bí ẹyẹ màálù aláwọn màálù àwọn ìgùn òkun ẹnu aláwọn màálù ẹlẹ́yẹ̀ bí ẹyẹ rí pàǹtí. Báyìí tán kí lọ wo Google mo fẹ́ wo bí ọyẹ́ ní pàǹtí ṣe máa rí ẹlẹ́yẹ̀ bí ẹyẹ rí. Àlá ẹjọ́ tó yọ lọ ẹjọ́ bá ti rí ẹyẹ ní pàǹtí rí ẹsẹ̀ ẹlẹ́yẹ̀ bí ẹyẹ ní pàǹtí. Aláwọ̀ adúná gbogbo nǹkan lára náà fi mí wé o. Aláwọ̀ bí àwọn màálù wọ́n ní gbogbo ara màálù kìkì owó, ẹran màálù owó, àwọn màálù owó, ike màálù owó, ìgbẹ́ màálù owó, ìtọ̀ màálù owó, ìwo màálù owó, ìtọ̀ ẹnu màálù owó ni. Wọ́n á fi gbẹ́ ṣe fertilizer, wọ́n á fi tọ̀ ẹ̀ ṣe ogún gìrì, wọ́n á fi ìwo ẹ̀ ṣe àwo, gbogbo ẹran rẹ̀ pátá
owó ni even òróró màálù wọ́n fi ń ṣoògùn ni. àwọn alápẹ̀tẹ́ńṣọ̀n máa ń wá káàkiri ni. màálù aláwọn màálù abájọ tí má ti sọ̀rọ̀ àwọn yẹn máa wá wò mí àwọn yẹn mú owó wá sticker wọ́n fún mi sticker wọ́n fún mi ní kílókù ẹ̀ stars wọ́n fún ọlọ́run ṣé o màálù owó ẹlẹ́yẹ̀ bẹ́ẹ̀ yẹn ẹdífàǹtì erin lákàtà bú àkàtà yẹ́rì àjànàkú kọjá mo rí nǹkan fìrí tá a bá rí nǹkan pé ààrẹ abájọ tí mo ṣe fi fìrí gbọ́n ẹ sọ̀rọ̀ sókè ọjọ́ ti lọ. no kí lẹ fẹ́ kọ́ wọn olórí ibú tí wọ́n ṣọ̀tẹ̀ kí lẹ fẹ́ kọ́ máa sọ. olóòsì ẹ bá wá píkṣọ wèrè àtọkùnkùn àti fóònù nọ́mbà ẹ. ló wà lórí ìjókòó kì í ṣe pé a fi rójú wọn wọ́n ṣojú wọ́n ṣẹ̀yìn. ìyá alájẹ kò ní dáa fún. wọ́n wá gbélé yín lọ́wọ́ nìyí ẹ wá ṣòṣì bí ẹ ó bá dùn wọn ṣe ebi dé o ebi máa ń pawó oúnjẹ rárá. ebi gbogbo òṣìṣẹ́ ìṣe yẹn ebi ò mọ ebi bí rí o mi ò tiẹ̀ fẹ́ mọ ebi ọlọ́run wèrè yẹn ni. ṣé o gbé mọ̀mọ́ mi ò dẹ̀ kí n mú. kí ni wèrè yẹn ń jó ni tí láti àkọ́kọ́ wíì ṣe àkọ́kọ́ tó kọ́kọ́ ṣẹlẹ̀. ó tún máa wo eléyìí wàá tún wo eléyìí mo tún ti ń jó mo tún ti ń jó aláwọ̀ màálù mo tún ti ń jó ó máa ṣẹlẹ̀ mo ti sọ fún ẹ mo tún ti ń jó. ọmọ náà ká yín. ó ṣe púpọ̀ ká ó ṣe. ṣé yẹ kó rí bẹ́ẹ̀ ṣé yẹ kó rí bọ̀ tí ń pọ̀ fọ̀ ògèdè aláì ṣé yẹ kó rí bẹ́ẹ̀ tí ń pọ̀ ògèdè ọmọ ní ọ̀kadà máa bá yí fà máa bá yí ṣé yẹ kó rí bẹ́ẹ̀ tí go spiritual ọmọlúwàbí ó yà àti ọ̀fọ̀ ọ̀bẹ ẹnu ó yà sọ̀rọ̀ báwọn fà á báwọn wọ wọn bí ìyá wọn báwọn wọ wọn bí wọn kú. nǹkan tá a máa ṣe ẹ̀dìgbọ́ ẹ̀jẹ̀ iṣẹ́ ẹ̀rọ yìí ní ìgbọ̀dọ̀ parọ́ náà èmi ẹlẹ́gbẹ́ nìkan irọ́ ló ń pa. bí mo ṣe gbóhùn ẹjọ́ ẹ̀rú bí ló dún mí gan. ó wà lè bẹ́ sódò ọ̀rọ̀ bẹ́ sómi. ẹjọ́ jẹ́ ká ṣe ọ̀rọ̀ jẹ́ ká fọ ilé ọlọ́wọ́ náà. ẹjọ́ okun rẹ̀ bàbá ní ṣókè. ẹ lè máa compare the difference is clear òótọ́ ọ̀rọ̀ ni ẹ wo ẹríjọ́ ẹ̀ ní fundraising nígbà tí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn everybody tó ń pa pariwo àwọn fẹ́ dà nǹkan òun náà kọ́ ló ṣẹlẹ̀ òun kọ́ ló ṣẹlẹ̀ so ẹ máa tẹ̀kẹ̀ yìí sì ni so ẹ máa ra pàtì ẹ̀ tì sápá kan advice ti tèmi nìyẹn káwa máa concentrate lórí nǹkan tá à ń ṣe ẹ mọ̀ pé everybody tí ó yẹ kó rí bẹ́ẹ̀ ni wọ́n wò èèyàn mélòó ló ń wò ó. ìjìnlẹ̀ ti lulẹ̀ kẹ́ẹ̀sì kọ́wé kọ́wé musu ajínigbé ìjìnlẹ̀ padà lulẹ̀. ẹ ti dandan ká tẹ̀sí wọn lójú òun náà ni mo sọ ó ti dandan àwọn ìtọ́jú ẹ̀ lèmi fi sọ pé èmi ó kéré o mo sọ fún màmá pé ẹ̀kọ́ ká padà sí ibi tá a wà tẹ́lẹ̀ tí gbogbo nǹkan wà. ìdílé ẹ má jẹ́ kókó ń ṣe lára yín o. dádì mi ẹ má lo gbólóhùn yẹn kó gbọ́n ṣe lára tèmi. ẹ mọ iye oṣù. I need fresh water. I need move forward. Patri lẹ ń gbọ́ yẹn Patri. Ṣe gbọ́ so ẹ má bínú àǹtí ẹ má bínú. Èmi náà bá jìnnà bẹ̀bẹ̀ má bínú ọ̀rẹ́ mi pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi olówó orí mi Àṣàkẹ́ Àdùkẹ́ Àbẹ̀fẹ́ tí ó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ má bínú mo bá jìnnà bẹ̀bẹ̀ ọmọdé ló ń ṣe ó kàn wò gbọ̀n ìjìnlẹ̀ your head dey turn. People see you as a responsible family man. People see you as a responsible guy. Non-entity ni ẹ́. Ọpọlọ ò sí lórí ẹ̀. Mo lára tó jẹ́ pé tí ó bá sí nǹkan tó ṣẹlẹ̀ yìí ni. Tó máa ní àti gbalẹ̀ Yorùbá o. Ẹ jẹ́ mú èèyàn tá máa sọ pé kinní kan o. Ẹ nominate àwọn èèyàn. I will be one of those that will vote for you. Either you are there, you are not there. I will be one of those that will volunteer. Categorically, I will vote for you. Even if you are not there, I will vote on your behalf. This man is gentle, he's calm, I think he's sensible when he's talking. Not knowing pé ó yá ọpọlọ ló ń gbà yẹn ni.
No, I don't mean to be rude. But jẹ́ kí sọ kíní kan fún ẹ. Ẹni tán kọ́ níkà tó ṣèkà ní ìkà lòun fún ara ẹ̀. Ìyìnlẹ̀, ó ti jẹ́ èèyàn tí kò ní ọpọlọ láti ilẹ̀. Snitch, on snitch. On snitch ni ẹ. On sọ̀rọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Mo ti mú ẹ. Láti máa sọ pé láyé ikú bàbá àwọn olúwa yá láyé ẹ̀ tó kú dànù. Ó dé tàìdì. Tó bá jẹ́ ní ibi. Tí ò rẹ́ni tó ẹ láti ilẹ̀. No. Ó kàn jẹ́ awáyé má jẹ nìkan. Awáyé má ṣe rere. Èmi ò ní pẹ̀lẹ́ lẹ́wọ̀n. Èmi ò ní pè ẹ́ ní ẹlẹ́wọ̀n. Ọlọ́run ò ní jẹ́. Èmi ò ní dé búyàn. Tí èèyàn bá wá bú mi ni màá wá kọ́m fún onítọ̀hún bàjẹ́. Àbí tí èèyàn bá ń bú àwọn tí wọ́n ti jẹ ìyà nínú struggle yìí. Bí Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Mi ò rí Sunday Ìgbòho lójú báyìí. I'm telling you the fact. Bẹ́ẹ̀ mo rí iṣẹ́ ọwọ́ ẹ̀. The same way tí a rí Jésù rí, tá a rí iṣẹ́ ọwọ́ ẹ̀. Bàtà ò rí tá a rí iṣẹ́ ọwọ́ rẹ̀. Òṣùbà rere o. The same way tí a rí Ànábì rí. Sallallahu alaihi wasallam. Tá a ń ṣàfọ̀mọ́ fún, tá a rí iṣẹ́ ọwọ́ ẹ̀. The same way tá a rí Ṣàngó Olúkòso àyàrá inú àkàtà yẹ́rìyẹ́rì. Iná lójú iná lẹ́nu. Ọya obìnrin afẹ́fẹ́. Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè ayùn. The same way tá a rí Èṣù láàlú kiri òkúrí. Sàngìrì làgìrì ọ̀làgìrì kàkàfẹ́ ní ìgúnlẹ̀. Ògúnlákáyé Ọ̀ṣìmọ́lẹ̀. Ọbàtálá ọba táṣọ bá takuntakun lóde ìrànjẹ. Yemọja yemọrọ. The same way tá a rí gbogbo àwọn òṣàlẹ̀ Yorùbá wa rí. Ṣùgbọ́n tá a rí iṣẹ́ ọwọ́ wọn. This same way lèmi ò ṣe rí Sunday Igboho rí. Mi ò mọ̀ from anywhere. Mi ò mọ̀ from Adam. But this guy has sacrificed more than enough. Tó gbà mí báyìí tí mo bá gbọ́ tẹ́ bá ń bú Sunday Igboho báyìí. Tí mo bá wà bí iṣẹ́ omi á fẹ́ máa bọ́ lójú mi. Pé tí mo bá jẹ́ ìyàwó máa yìí. Ṣé mi ti ní kó fi yín lẹ̀ kí Fúlàní gé orí gbogbo yín. Which I know pé obìnrin làwọn ìyàwó ẹ̀ náà. Wọ́n á ti try, wọ́n á ti sọ fún. Wọ́n á ti confuse ẹ̀ níta gbangba. Wọ́n á ti bọ́ sórí bẹ́ẹ̀dì. Wọ́n á ti fìyà mọ̀ pó. Wọ́n á ti fi bẹ̀ pé ọkọ mi. Ìgbà tó ọ̀gá tó ń ṣiṣẹ́ lọ́wọ́. Wọ́n á ti fi pè mọ́ra pé ọkọ mi. Bóyá Àdìsá náà ń pè. Àwọn olórúkọ my love, my honey, my sweetie, my kulikuli, my donkwa, my honey pie, my sweetie pie. Wọ́n á ti gbé ọmú lé lórí. Wọ́n á ti fi bẹ̀ pé kó jáwọ́. Tó pé ọmọ Yorùbá ò mọ oore. Ìkà lọ́mọ ejò kò ṣe nínú fún. Kékeré ejò, ńlá ejò kò ṣe nínú fún. Wọ́n á ti kì lórí kì ẹ̀. Wọ́n á ti fi yé àti bàbá ẹ̀bẹ̀ pé kó fi ìran Yorùbá sílẹ̀ kí Fúlàní pa wọ́n tán. Nígbà tí Bùrìtà Ìgbòho wà bá ní kí lórúkọ ẹ̀ ní Kútọ́nù. Wọ́n á ti bá sọ̀rọ̀ pé kó jáwọ́. Ṣùgbọ́n takú ó lóun ò ní jáwọ́. Ní Yorùbá nation yìí ni. Yorùbá nation náà ni. Wọn ò lè má pa wọn ìyá wa. Wọn ò lè má pa wọn bàbá wa. Then sometimes I sit, I'm like, who is this guy? Who is Sunday Igboho? Then sometimes màá rántí kan táwọn bàbá mi máa ń bá mi sọ pé ayé àwọn bàbá wó lọ́wọ́. Àwọn bàbá wó lọ́wọ́ gbìyànjú. Ṣùgbọ́n Sunday Igboho tó máa jẹ́ akin, tó máa làmìlaka, tó máa jẹ́ aláyà bí òkè, tó máa lè face anybody faceable. Wọ́n lẹ́ẹ̀kan náà máa wá lọ́gọ́rùn-ún ọdún. Kódà wọ́n nígbà míì ẹ̀kan náà máa wá ní 200 ọdún. Ọgọ́rùn-ún ọdún is 100 years. 200 ọdún is 200 years. Wọ́n ní ẹ̀kan náà máa wá. Sometimes máa jókòó máa ta ni máa yìí. Àbá Ànábì ilẹ̀ ti wà lélẹ́yìn. That's why I'm the first person mo kọ́kọ́ pè ní Ànábì wa. Yes, Ànábì ilẹ̀ wa. Àwọn afá kan bọ́ta. Then mo face wọn. Ta ni ẹ máa sọ pé kò Ànábì tèmi nìyẹn. Ànábì Muhammad sallallahu. Ọlọ́run sọ pé nínú Al-Qur'an nínú Bible pé gbogbo Ànábì tó bá máa wá àwọn ìran ẹ̀ ló máa rán sí. Ayé Ànábì náà àwọn tiẹ̀ wọn ò gbà fún. Bẹ́ẹ̀ láyé Jésù náà
àwọn tí ẹ ò gbà fún ó dáyé Sunday Igboho lélẹ́yìn náà sí ẹ̀yin náà ẹ gbà fún wọn crucify Jésù ni àwọn tànàbí náà crucify ẹ ni ẹ̀yin ti Igboho náà ẹ fẹ́ crucify àbí ṣá ayé lẹ ń jẹ ìṣá ṣé ayé ò lẹ ń jẹ yẹn ṣé wà lẹ ń wò ẹ wá ní ká má sọ̀rọ̀ ẹni ká má sọ̀rọ̀ ẹni ká má sọ̀rọ̀ àbí ayé ń ṣe yín ìyà ń jẹ yín ẹ ń jẹ ẹ̀kọ́ tútù ẹ tí ì bẹ̀rẹ̀ o as e dey pain them e dey sweet me as e dey sweet me ọmọ e dey pain them ẹ ṣe bẹ̀rẹ̀ ni wèrè tó ní mò ń jó yẹn mo tún ń bọ̀ lọ́la ìjà yín ó ti kún ọwọ́ mi àti tí mọ̀mọ́ yín máa play àmọ́ máa jó ẹ̀yin tèmi tó máa mú wa tá à ní jó tó máa mú wa tá à ní yọ̀ èmi ò ní re ẹ̀yin ò ní re àwọn ìdílé wa ò ní re ayọ̀ àti ìdùnnú táwọn máa lo ilé ayé wa àwọn ìbànújẹ́ báwo ẹ̀yà ẹ̀yà tí wàá lè jẹ́ àjáde lórí ibú mélòó gangan lè ra bóyá mo ń bí ẹ mélòó gangan lè ra tó láran òun yọ òun lẹ́nu ẹ máa gbà mí mélòó ní ìyá láyà ẹ lè ta sí ìwọ tó ní kán tú ẹ lẹ̀ tán bá tú ẹ lẹ̀ wàá tú wọ gbó lọ ni wàláì tàláì ìgbẹ́ ni ẹ tán bá tú ẹ lẹ̀ ní sọ́kàwé ló ń lọ ajé ń gbọ́ tán bá tú ẹ lẹ̀ máa tú dànù ni tó yẹ sáwọn ta ni alẹ́ gbẹ́ ìyá ìtàn fẹ́ tú ẹ lẹ̀ fún ẹ̀yin tèmi expect me another one part 1 to 1 million mo ó ti lọ sọ́álẹ̀ màmá ìjà lọ ìyá ìjà lọ tua ẹ̀yin ò tí subscribe to YouTube channel mẹ́ẹ̀dẹ̀ ń wò mẹ́ẹ̀dẹ̀ ń rẹ́rìn ẹ ti tẹ̀ tán pọ̀ ó yẹ máa wọ ẹ̀ kájọ máa wúra wa ó yẹ tẹ̀ tán pọ̀ ó yẹ comment section àwọn máa ka comment section a máa ka gbogbo ẹ̀ wà láì after the shot máa kà àní kàkẹ́ a máa kà ó yá mo ń dóde mo ó yá ìṣeré bẹ́ẹ̀ lọ́mọkùnrin ń ṣe ó yẹ bá mi ṣeré bẹ́ẹ̀ ẹ má dákẹ́ àdúrà o ẹ bá wa ṣeré bẹ́ẹ̀ ẹ jẹ́ àgbọ́ ṣé yẹ kó rí bẹ́ẹ̀ ti lulẹ̀ wọ́n padà lulẹ̀ o ṣé yẹ kó rí bẹ́ẹ̀ lulẹ̀ ìjìnlẹ̀ ti lulẹ̀ ó ga wàláì oh 8 hours program ti tán o tó yẹ kó rí bẹ́ẹ̀ o no more 8 hours program o 20 hours program o ẹ bá mi tẹ́ lọ́fà like button àti parí show ẹ má wọ ẹnu mi. wọ́n dà ló lé Yorùbáwùyí another Yorùbáwùyí is a counterfeit trailer ti gbàárín wọn kọjá wọ́n ti ń bára wọn jà ó mà ṣe one and only akálólú of Yorùbá land mọ̀mọ́ aláyẹ ẹ̀dá èwo wà ní mọ̀mọ́ ń bẹ̀ wọ́n ní ẹ má ṣòpò bá wọn jà ẹ má ṣòpò bá wọn jà fúnra wọn náà ò mọ̀ fúnra wọn lóògùn jẹ ẹ má ṣòpò bá wọn jà àwọn yóò dá Yorùbáwùyí I stand with Yorùbá nation. I stand with Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Next episode méje la máa pè. Màá tú àṣírí bí wọ́n ti sọ pé máa káwọn èèyàn wá ní méje. Tí mọ̀mọ́ mú àṣẹ sọ bẹ́ẹ̀. I love you. Ìyá mélòó lẹ́ ń wò mí? Ìyá mélòó tẹ thumb up? Ìyá mélòó tẹ fẹ́ like button? Okay. Thank you for the sticker. Thank you for the stars. Thank you for everything. Mo nífẹ̀ẹ́ yín. I love you so much so dear.